kíní yìí ó ti pin. Àwọn ìjọ Ahmadiyya, àwọn tó ní Qadiyaniyya, àwọn tó ní Lahoriyya, káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn Ahmadiyya, lòjíṣẹ́ àwọn Ahmadiyya. Múritádọ ni bàbá rẹ̀, wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu tá ń retí, Ìsá ọmọ Màríyámà, kì í ṣe Ghulam Ahmadu, torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ Qadiyaniyya. Kí gbogbo wa lọ mọ̀ dájú, òpùrọ́ ni Mirza Ghulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ, òpùrọ́ ni gbogbo wọn o. Kàláwù fi ṣọ́ wa ká má di kèfèrí o, bí ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tìjàníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíà. Kàláwù làwa níbẹ̀. Mirza Ghulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn Tìjàníyà pẹ̀lú Ibrahim Niyas, òpùrọ́ ni gbogbo wọn o. Ẹ jẹ́ ká padà sínú súnà ànábì Muhammad, òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin. Kàláwù ràn wá ṣe o, kó fi súnà rẹ̀ borí o. Bismillah walhamdulillah wassalatu wassalam ala rasulillah. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri àgbáńlá ayé níbi tí ẹ ti láǹfààní láti máa wò wá ní ọjọ́ tòní. Ìkànnì Taalim TV ni a tún wà ní àárọ̀ tòní, gẹ́gẹ́ bí a ṣe dágbére fúnra wa ní alẹ́ nígbà tí a fẹ́ sùn. Prógrámù tí a ṣe ní alẹ́ mọ́júmọ́, so la tó fẹ́ tẹ̀síwájú tí ó máa jẹ́ ìtẹ̀síwájú lórí ẹ̀. Pẹ̀lú yọ̀ǹda Allah, a tún gba àlejò ọ̀kan nínú àwọn àfáwà pàtàkì tí wọ́n jẹ́ dáíyà ní ilẹ̀ Yorùbá, tí ọ̀pọ̀lọpọ̀ wa a jẹ́ akẹ́kọ̀ọ́ fún wọn. So àmọ́ kó tó wá di pé wọ́n dárúkọ ara wọn fún wa àti àwọn ìbéèrè tí a fẹ́ bi wọ́n léèrè, a fẹ́ jẹ́ kó yé wa pé ọjọ́ òní òun náà ni Yaumul Ithnain, òní ni Yaumul Ithnain ni. So déètì òní ní ọjọ́ kẹfà, àbí ọjọ́ kẹfà, no, òní ní ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 1444, Yaumul Ithnain, ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 1444. Orí ètò wa As-Sufiyyah Dhatu Tariqa Khalafati al-Islam, tí a bá dé episode 24 ní alẹ́, episode 25 òun la wà yìí. Ọ̀rọ̀ tí ó wá jẹ́ kókó ìwádìí òun la pè ní àwọn irọ́ former pastor Mashood Oyewole, àwọn irọ́ former pastor Mashood Oyewole. Ẹ rí i pé lórí ètò Taalim TV èmi kì í sọ̀rọ̀ personality, torí pé yẹn ò jẹ wá lógún, káwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ló jẹ wá lógún. Ṣùgbọ́n this time around a rí pé ọ̀rọ̀ former pastor Mashood Oyewole ó múra ogun sí Sunnah,
anabi Muhammad sallallahu alaihi wasallam ó sì múra ogun sí àwa tí à ń ṣe súnà anabi wa Muhammad sallallahu alaihi wasallam. So ìwà amúra ogun ẹ̀yà wá rí pé ogun rọ́ ni, ogun ète ni, ogun jìbìtì ni. So ó sì ti bọ́ síta, ó ti kùn wá lọ́dà tí kìí ṣe tiwa. Àwọn tí wọ́n ń gbẹ̀ngbẹ́ pé àwọn ọmọ ibi táwọn yà sí sọ́dọ̀ alùsúnà ni àbí ọ̀dọ̀ àwọn onísúfí. So ó sọ̀rọ̀ yìí láti fi gbé wọn lóhùn gbẹ pé inú súfí ni kẹ́ ẹ máa bọ̀, ìṣìnà sí ni súfí jẹ́, kìí ṣe ìmọ̀nà. So mo sì sọ fún wa nínú àwọn previous episode wípé súfí tẹ̀ ń wò yẹn o, bí Islam ṣe ní orígun ẹ̀sìn márùn làwọn náà ní orígun ẹ̀sìn márùn tiwọn. So ńgbà tí orígun ẹ̀sìn tiwa àkọ́kọ́ jẹ́ ashahada Allah ilaha illallah wa anna Muhammad rasulullah, ní ibẹ̀ lórígun ẹ̀sìn tí wọ́n ti ń jẹ́ alikadhibu wal-iftira, alikadhibu wal-iftira, irọ́ àti àdáparọ́ ní orígun ẹ̀sìn àkọ́kọ́ lọ́dọ̀ àwọn onísúfí. So ẹni yìí náà irọ́ náà ló wá gbé kalẹ̀, dandan ni kí àwọn tọ́rọ̀ kàn ká wá bí wọ́n léèrè pé bó lọ̀rọ̀ gan ṣe rí, kí wọ́n ṣàlàyé fún wa. Ẹ rí i pé ní àná ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Sheikh wa Muritado Salahuddin. Ní àná ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn, ẹ rí bí wọ́n ṣe já a nírọ́. Wọ́n ní kó jókòó, wọ́n wá snap ẹ, wọ́n wá gbé sakasaka àpò owó, wọ́n wá gbélé ọ, wọ́n wá yọ̀ fọ́tò. Àwọn tí ń bẹ́ ń di òróró jẹ, èyí tó jọ̀gá lọ́fíìsì gangan owó rẹ̀ kan gá $300 per month. Wọ́n á sì tún máa jẹ wọ́n ní owó tí ó tó bíi oṣù 9 kí wọ́n tó san. Kí wọ́n ní wọ́n wá ṣe fún wọn tí wọ́n fi á gbé sakasaka àpò owó. Ó sì jókòó tí àáfàá tó lò jáde Mísírà náà, wọ́n sì ń ṣe iná ní láyíwá iná ìlẹ́yìnrọ̀jì ìhú náà. Èyí ti rí tẹ́ ẹ bá kórìíra wa, kò yẹ kẹ́ ẹ kórìíra súnà tá à ń ṣe náà. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Tọ́ ní àárọ̀ tòní a fẹ́ tẹ̀síwájú o. Mo ti ṣe ládéhùn wípé àwọn sheikh tọ́rọ̀ kàn wọ́n ń lọ bíi 4 o. So sheikh kejì rèé tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀. Sheikh wa ẹ dákun ẹ bá ní dárúkọ yín fún àwọn aráalé. Inna alhamdulillah nahmadu wa nasta'inu wa nuthni alayhi wa na'udhu billahi min shururi anfusina min sayyiati a'malina. إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Orúkọ mi ni Ahmad Abdulkareem Eléyìn Sokinu. Kí n darúgbà. Orúkọ yín nìyẹn sà, ṣùgbọ́n irú èèyàn wo lẹ jẹ́ nínú Islam? Alhamdulillahi Rabbil Alamin. Mo jẹ́ ọmọ kẹ́kọ̀ọ́ fáwọn àgbà fáwọn ńláńlá tí wọ́n tẹ̀lé tọ́lọ́ àti Ànábì sallallahu alayhi wa sallam. Mo kẹ́kọ̀ọ́ jáde. Bẹ́ẹ̀ni ara ẹ̀ náà ni. Torí Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó pàdé àgbà lọ́nà tó ní kókó ńlọ́gbọ́n bí wèrè ló ṣe tó fi dàgbà ni kò mọ̀. So àwọn ò ní àwọn àgbà wèrè ńlé. So tí n bá fi jókòó ti àgbà kan tí mò ń perú ẹni bẹ́ẹ̀ ní àáfàá mi, ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé kì í ṣe àgbà wèrè. So la fi fẹ́ kí wọ́n introduce lẹ́sàbí fàkàrin, kì í ṣe pé wọ́n fẹ́ ṣe fáàrí, ṣùgbọ́n a gbọ́dọ̀ mọrú èèyàn tí wọ́n jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ mọ̀ orí íńtánẹ́ẹ̀tì la wà yìí. So
ẹlòmíì for the first time ó ṣe ń gbọ́ Sheikh Ahmad Abdulkareem Eniyan ni pé àwọn ti gbọ́ kọ ìrí sí bàbá tí ń pè bẹ́ẹ̀ rèé so a fẹ́ kí wọ́n sọ. Naam ẹ ṣeun ọmọ ìlú Ìlọrin gangan ni mí ní ilé eléyìn erin ní òde àdáná nílọrin ṣùgbọ́n Ọlọ́run kádàrá wípé kí n lọ kẹ́kọ̀ọ́ ní ìlú Ànábì sallallahu alayhi wa sallam tá a mọ̀ sí Al-Madrasatu An-Nabawiyyah Sharifa mo sì padà sí Nàìjíríà ní 1989 ó bẹ̀rẹ̀ sí máa gbé ìlú Ìbàdàn ẹlẹ́lòmíì gan ó rò pọ̀ mọ́ Ìbàdàn ni mí èèyàn sọ fún yín sọmọ Ìbàdàn o ṣùgbọ́n àkíkọ̀ rẹ̀ mọ́ sọ̀hún àwọn ilé iṣẹ́ ìsìláàmù kan bẹ ní ìlú Mọ́kà tí wọ́n ń pè ní Rabitatul Alamil Islami Muslim World League ní ìlú Mọ́kà sẹ́kítírì àwọn wà àwọn ni wọ́n gbà mí ní òṣìṣẹ́ dáhìá mudarrisa kí n máa pèsè ojú ọ̀nà tọ́lọ́run kí n sì máa kọ́ ọ́n lẹ́kọ̀ọ́ nínú ilé ẹ̀kọ́ ìsìláàmù so èdè tí wọ́n fi di ará Ìbàdàn nù so mo rò pé sókè rẹ̀ nù. Barakallahu fikum. Ẹ dákun sà. Ǹjẹ́ ẹ mọ ẹni tí ń jẹ́ former pastor Mashood Oyewole gẹ́gẹ́ bí mo ṣe dákọ̀ wọn yẹn ǹjẹ́ ẹ mọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀. Mo mọ̀ wọ́n dáadáa mo mọ former pastor Mashood Oyewole dáadáa òun náà sì mọ̀ mí dáadáa kódà bí ọba rí mi tí wọ́n bá dákọ̀ Ahmad Eléyìn lásán yóò kọ́ ọmọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ tí ó kọ́ Mashood Oyewole kò gbọ́dọ̀ mérí lẹ́ẹ̀mejì tí ó fi mẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá sì rí àwòrán rẹ̀ lójú screen ẹni tẹ́ ń pè Mashood yìí ẹ lè fi hàn ayé pé ẹni tẹ́ ń pè bẹ́ẹ̀ rè. Pẹ̀lú ògo Ọlọ́run bí bójú mi ṣe lẹ̀ ẹ mọ̀ bó ṣe pa ti ra pẹ́ ṣùgbọ́n bí kí n má dààmú kọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Tọ́ a fẹ́ kẹ́ identify rẹ̀ fún wa fún ayé káyé lè mọ̀ pé ẹ mọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ ní ti òdodo. Masha Allah. Wá kó ń bọ̀ ọkùnrin wà kó wá kó kíní kúrò tí a méjèèjì yẹn tí a méjèèjì bá ń kó kúrò náà. Ẹni tí a ń wò lójú screen yìí. Ṣé ẹ rí dáadáa sà? Bẹ́ẹ̀ ni mo ti ń rí. Ṣé òun náà lẹ ń pè ní former pastor Mashood Oyewole? Bẹ́ẹ̀ ni former pastor Mashood Oyewole nù ẹni tó jòkó lápá àtún àlàáfíà rẹ̀. Ẹni yìí ṣe mọ àwọn náà? Mo mọ àwọn náà dáadáa àwọn náà sì mọ̀ mí àwọn ní Dr. Abdulbasiti tí í ṣe ọmọ bàbá wa Mashood Ramadan Aliketuwi hafizahullah torí àfáà mi ni wọ́n. Èmi kẹ́kọ̀ọ́ mọ́ríkàsì o ṣùgbọ́n torí pé mo fẹ́ràn wọn láti ìgbà tó ti pẹ́ láti 16 mo ti fẹ́ràn wọn torí pé ìfẹ́ wọn sẹ́yìn pé ìfẹ́ ti Dr. Abdulbasiti ìfẹ́ bàbá ṣé Mashood Ramadan olùwọ̀kan Dr. Abdulbasiti yìí tọ́jọ́ rẹ̀ mi tí tá à ń wò yìí ìfẹ́ ti bàbá ṣé Mashood Ramadan Aliketuwi ó wá jẹ́ pé ìfẹ́ ṣé Ádámù ẹni mo fi nífẹ̀ẹ́ ti ṣéwù wa Mashood Ramadan Aliketuwi kódà tí wọ́n bá dá wọ́n ṣàfihàn yìnrìn kún fún bàbá wọn pè mo mọ̀ wọ́n torí pé mo ti gbúrú wọn lọ́pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kéwú tí wọ́n kọ́ kéwú gangan tààrà bàbá sára
àwa fẹ́ràn wọn ni Náà. torí bá ń jáná sí bàbá lóde ọba àlọ nílé ọba àlọrin ní láwọn àsìkò ìgbà náà inú mi máa dùn sí wọn torí mo fẹ́ràn àfa àgbà tí ṣe ṣé Ádámù ló jẹ́ fẹ́ràn bàbá Mọ́ṣúrì mo tó bàbá Mọ́ṣúrì mo fi fẹ́ràn sí àbùdá sítì náà. Barakallahu fikum. Mo mọ̀ dáadáa. Barakallahu fikum. So ẹ mọ àwọn méjèèjì tó jókòó sórí àga yìí ẹ mọ̀ wọ́n dáadáa. Barakallahu fikum. Ẹ jọ sáà nínú ọ̀rọ̀ yín tẹ́ sọ lẹ́ẹ̀kan tẹ́ sọ wípé ẹ jẹ́ mọ̀ndúbù Rabitatul Alam Islami Muslim World League. Ó tó ọdún mélòó tẹ́ fi bá wọn ṣiṣẹ́ sà? Láti torí nǹkan bíi 1987 ni mo jáde ní Jamia Islamiyya ní Medina mo lọ́dún kààbọ̀ ní Maka ní haram tí n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà àwọn ilé ẹ̀kọ́ àwọn madu haram ní Maka mo tún kojú bọlé àwọn afáàkiri bíi Sheikh Subayil tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àtàwọn mìíràn àti Dr. Sọ́ọ́lì Ibn Humaid nísìn so lẹ́yìn gbà wá ni Rọ́bìtọ̀ wá gbà mí síṣẹ́ ní nǹkan bíi 1988 yẹn gbà mí síṣẹ́ mo wá padà sí Ìbàdàn fún iṣẹ́ wọn ní 1989 so àtìgbà náà mo ti wà pẹ̀lú Rabitatul Alam Islami tí wọ́n gbà mí síṣẹ́. ìṣe nǹkan. a sì wà ń bẹ̀ náà. ẹ sì wà ń bẹ̀ dìísìn náà. a wà ń bẹ̀ náà. ok òun kàn dáhùn àlàyé díẹ̀díẹ̀ nínú. ok ṣùgbọ́n òun sá sì sọ pé ẹ̀yin sòsì sí àwọn ọmọ tọ́yì Barakallahu fikum tọ́ ẹ̀yin tí ẹ bá ń bá Saudi ṣiṣẹ́ yìí ohun tá a sábà máa ń gbọ́ ni wípé kí tẹ bá fẹ́ gbowó oṣù pé owó oṣù yín kì í tẹ̀tì àti wípé owó oṣù yín nínú àpò sakasaka ni ẹ máa ń gbé owó oṣù yín sí ṣé bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tẹ́ ń bá Saudi ṣiṣẹ́. ṣe rí ẹni tí ó bá mọ àwọn tí ó bá mọ ìtumọ̀ tí ó sì rí ìdí àwọn tí ń bá Saudi ṣiṣẹ́ kódà yóò rò pé ọ̀rọ̀ òun yóò kó tọ́ ni ẹ̀jẹ̀ ẹ̀mọ́ tí ó rò lóòótọ́ òun ni pé kí ló pẹ̀ tí ń jẹ́ Saudi ìlú tá a mọ̀ kó lówó ni àbẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni a mọ̀ pé ìlú Saudi olówó wọ́n á rò pé báwọn náà ṣe lówó bẹ́ẹ̀ náà nígbà àwọn tí wọ́n bá wọn ṣe náà gbọ́dọ̀ ṣe kíni wọ́n gbọ́dọ̀ lówó ẹ̀jẹ̀ ń pa yín lẹ́rìn kan ṣe rí owó tí Saudi tí Jamia Islamiyya ń fún mi nígbà mo fi jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìgbà mo di òṣìṣẹ́ owó tí ń gbà ní student ojú owó tí wọ́n fún mi ní tí mo di ṣe Saudi lọ. Allahu Akbar. Number 1 o. Number 2 wá ni pé sakasaka Ọlọ́run jọ padà rí bẹ́ẹ̀ o sẹ́ẹ̀rí tí wọ́n bá fún yín ní cross check báyìí ẹ̀ẹ́kọ̀ oṣù mẹ́ta tí ò tí wọ́n ní àkáǹtì yín láwọn ìgbà náà ó di méní o. ẹlẹ́ẹ̀kejì wá ni pé owó tá a wà tún gbà èmi mo ṣe wà ní ìsìn báyìí mo ti gba owó oṣù gbẹ̀yìn ní Saudi báyìí ní Rabitatul Alam Islami báyìí tí ò sí rọ́ńbẹ̀ mo rò pé 2000 kìíní kan láwà 2002 láwà yìí ẹ bá ń fi 2001 kún àbí ẹ̀kọ́ ni ẹ bá fi 2000 kí ló tó kulẹ̀ 2020 lẹ́yìn nǹkan bíi 2019 ni mo ti gbowó oṣù gbẹ̀yìn báyìí o láti Rabitatul Alam Islami 2019 ebi kí kò fo kí ni à ń pe COVID-19 kó tó dé láti gbowó oṣù gbẹ̀yìn o. Inna lillahi wa inna ilaihi raji'un. kì í ṣe pé ń gbà lóṣooṣù tí ń rẹ́gúlà tí sì ń kúnnú sakasaka. sẹ́ẹ̀rí ètò tó wà ń bẹ̀ gan ni pé oṣù mẹ́ta ni wọ́n mọ̀ fún àlọ́ ẹ̀ẹ̀mẹ́ta lágbowó ní ọdún kan ẹ wá ṣeéṣe kó ti pé oṣù kẹfà nígbà tó nǹkan fi dáa oṣù kẹfà lẹ́ẹ̀tọ́ gba ti alákọ̀ọ́kọ́ nígbà ọ̀ya ń lọ bí ọdún mẹ́ta tó túmọ̀ sí pé kọ̀ọ̀kan ti mọ ìyàwó káàkiri. kí ni jọ jẹ́ bẹ́ẹ̀. tẹ́tì ìyàwó lọ́sì tẹ́tì ìyàwó lọ́sì. ìyàwó jẹun nínú ilé ìyàwó jẹun bọ́ àwọn ọmọ nínú ilé ìyàwó sanwó sukú àwọn ọmọ tó pé tó bá dé sẹ́ẹ̀rí ẹ̀jẹ̀ tún lé kíní kan sí sẹ́ẹ̀rí ńgbà tí náírà tó gbèdì òkè tí wọ́n fi ń ṣe ní bóyá kíní kan dọ́là sí ẹ̀ ń ṣe 20 naira bí nǹkan síbẹ̀ náà ni lásìkò Babangida àti gbàdé sẹ́ẹ̀rí owó òun inna lillahi wa inna ilayhi raji'un gbogbo táwọn àgbà pàtàkì ń pè sakasaka ẹ̀ bọ́yá ní oṣù mẹ́ta ló fi pé 25,000 bọ́yá oṣù mẹ́ta torí nígbà tí náírà owó oṣù mẹ́ta bọ́yá ló fi pé 25,000 nígbà tí náírà tí ò tí ì síìkì ní ìsìn tí ó wá di pé náírà tó wá síìkì tí dọ́là tí wá ń lọ
ìgbàrún lẹ́yìn ó di pé àwọn tí ń gbowó Saudi òun ní wá ń di oní tí ń di olówó ní rí mọ́tò rà ẹ̀gẹ́ ti báyìí torí owó tó rí bẹ́ẹ̀ ni o ẹni ra mọ́tò dọ́là lọ òkè ẹni ọlọ́wọ́ kára pé ọ̀rà mọ́tò ẹlòmíì sì ní bùkátà rẹ̀ gan kódà kò lè rí táyà mọ́tò rà irú èmi yìí nìsín wàláhì làzí nígbà mo wà ń Saudi gíbi tí mo sọ lẹ́ẹ̀kan nígbà mo wà ń Saudi ní stúdẹ̀ǹtì Mazda 929 mò ń lò ní Medina mo sì á sì gbé lọ múra láti Medina lọ Mọ́kà kẹfà bó ṣe aláàfíà tó kìí ṣe tuntun àlòkù ní àlòkù tí wọ́n ọ̀dà ju àlòkù Europe tá ń lò ní ìsìn Nàìjíríà lọ ń gbé lọ ọbẹ̀ tí nǹkan kan ò ní ṣe tí ń lọ sí múra ṣe nígbà mo dé Nàìjíríà wallahi lazim ọkọ̀ tí mo kọ́ lò Nàìjíríà wọ́n bùn mí ni wọ́n bùn mí mọ́tò ni owó oṣù ọ̀ka ẹnìkan tún mi lọ́kàn ìrówó táyà rẹ̀ tí ìrówó ra táyà sí mo fi gbé lọ géètì pé wọ́n bá ń tà àwọn tí máa tú pàtì ni àwọn ni wọ́n tà àwọn ni mo tà fún. so ẹ̀yin fi sakasaka gbowó oṣù. níbo ni ẹ ti bá. but ẹnìkan wá sọ wípé òun lọ sí ọ̀kan náà àwọn ọ́fíìsì tó yẹ pé sakasaka náà fi gbowó síwájú òun kì í ṣòṣìṣẹ́ wọn o ọkàn lọ síbẹ̀ ọ lọ kí wọn. so possible bẹ́ẹ̀. irú ẹni tó sọ yìí ó yẹ ká sọ fún yín pé ọ̀rọ̀ tó sọ yìí bẹ̀rù Ọlọ́run o torí ìpòtí ọ̀rọ̀ ètí yé mi àwọn tó bá bẹ̀rù Ọlọ́run sọ tán àwọn pé ronú tó fẹ́ ṣe rojú àlìkí àmọ́ rẹ o lẹ́yìn ìgbà wọn àwọn àtúntò pé tọ́ ọ̀yá wá ṣe mùbáhálà ni pé ká búra lórí pé tí mo sọ yìí tí ọba rí bẹ́ẹ̀ kí n pèsè ayé òǹkórí báyìí kálíjà náà orí bákan. a sì ń bọ̀ lórí ẹ̀sà ẹ dákun mo fẹ́ kí gbogbo wa kájọ wo fídíò kan tí mo fẹ́ kájọ wo fídíò kan ẹ má bínú pé tí àwọn ìdíwọ́ díẹ̀díẹ̀ bá wà níjókòó èlò ni ẹ má bínú ẹ jẹ́ ká ẹ má gbọ́ o. ìwé kan náà ń làwọn Allahu Akbar ẹ dákun ẹ jẹ́ àṣẹ Islam bó ti kí a ṣe bá nàbì ṣe ṣe bí Al-Qur'ani ṣe ni a ṣe bó là ń lọ kí là ń kó. kọ́ńfà sọ ọ̀sùn ìyọ̀lẹ́ sọ̀rọ̀ yìí. ọ náà ni. làwọn Kuwait ń sọ léyìí Zakat House in Kuwait wọ́n ní ọ́fíìsì ní mọ́nàtàn. Zakat House in Kuwait. ṣẹ́rí Zakat House in Kuwait yẹn wọ́n ná owó àránṣẹ́ wọn káàkiri ayé ní o. ìgbà tẹ́mi dé mọ́sárì tí mo wọlé sí Asia ní 1992 èmi ò bá mi ní Asia rí lọ o mo lọ àlànà fakọ́tì wádìí ni o owó bàbá mi mo fi ra pléènì mo fi ra tíkẹ́ẹ̀tì mo fi gba físà mo sì lọ sọ́hun ní alárísìkì pé tí n bá dán máa rí scholarship àbí máa wọ jamia university bẹ́ẹ̀tù zakati Kuwait kí lẹ́tí pé English ẹ̀ ní Zakat House in Kuwait. ṣẹ́ni pé kò yàtọ̀ sí lárúbáwá bẹ́ẹ̀tù zakat al-Kuwait èmi àwọn tá a jọ lo bẹ́ẹ̀ zakati Kuwait yẹn àwọn ustaz Muhyiddin Abdulsalam àtẹ̀mí àti àfa Abdulgani Mashayi àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀tù zakati Kuwait òun mílíà rẹ̀ kò ká ọ̀rọ̀ yunifásitì àmọ́ iye tí ó máa gbà ó fún wa ní 120 Egyptian pounds láfi ní tí a ń gbà lọ́wọ́ ẹ̀ lóṣooṣù bó ti ń ṣe fún gbogbo ọmọ orílẹ̀-èdè àgbáyé káàkiri nìyẹn. Allahu Akbar. yẹ́n fi mọ̀ ẹ́ pé kí lẹ́ ti porúkọ wọn. Zakat House in Kuwait. Zakat House in Kuwait. wọ́n ní ọ́fíìsì. àwọn ni mí ní àwọn ọmọ odò tẹ́mi fi parí lásìá àbí tí mo fi délé tí mo fi ṣe tán. Allahu Akbar. àwọn náà ni wọ́n tún náwó dé Nàìjíríà yìí. wọ́n kalẹ̀ ní ọ́fíìsì sí mọ́nàtán ní Ìbàdàn níjọ́ náà lọ́hùn-ún sẹ́wọ̀n ti gbá mi lẹ́ẹ̀kejì gbá mi lẹ́ẹ̀kejì tó mo ti wá jókòó ara mi jẹ́ ni wọ́n bá dé ńjọ́ náà wọ́n bá ní báyìí náà ni àwọn ò ní di sẹtífíkẹ́ẹ̀tì mi àwọn ò ṣe kínní kan àwọn akọ̀wé wọn aṣáìn Zakat House in Kuwait wọn á fún mi ní ìwé wọn mo ka Zakat House in Kuwait bí wọ́n ṣe ń ṣe nǹkan ok wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n gba ìwé mi wọ́n gba sẹtífíkẹ́ẹ̀tì mi àwọn sẹtífíkẹ́ẹ̀tì wọ́n fótó sí àti wọ́n kọ ọ̀ríjínà fún mi o wọ́n sì kọ ìwé lórí ọ̀rọ̀ mi pé ní báyìí àlùbáyìí ló jẹ kíní kan báyìí lọ lórí ìsìláàmù ń tẹ̀sí táwọn akiri wọ́n bá ṣe àwọn bá gbé ìwé yẹn lọ. ó wá dijọ́ náà lẹ́yìn tí ẹ ti gbé ìwé lọ tó ti pẹ́ ó tó bí oṣù káàbọ̀ mo kàn ní níjọ́ náà alihamudulilayi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní nǹkan kan tá a fẹ́ jẹ
èmi àtàwọn ọmọ tá a jọ kú nù Christianity níbi tí wọn àti mọye tí ń ta nǹkan lọ́jà tó jẹ́ pé just go to the store room and collect everything àwọn mọye tí ń ta nǹkan lọ́jà ṣebí Christmas ní ń bọ̀ ẹdí ó ti yapa ẹ ó ti yapa gbogbo ó ti yapa tí ó mọ ké mẹ́ẹ̀mẹ́rẹ́ òun tó fi ń tọrọ ni this condition wá jẹun ó tún wá pọn dandan pé kí ìyàwó mi ó lọ sílé tó rẹ òkú kan kú fún wa kí ni ká wá ṣe báyìí o ok jẹ́ ń lọ sọ́dọ̀ ọ́fíìsì àwọn mo wá rìn ẹsẹ̀ mo rìn jọ́nà gbàdá mo wá lọ sí ọ́fíìsì àwọn pípù yìí. ṣé kì í sáwọn tí bàbá pè wá tó wọn bí wọn lórí ọ̀rọ̀. bàbá ní ọjọ́ náà lẹ̀rù ọlọ́mbà ni ọjọ́ tí bàbá pè wọ́n nínú mọ́sáàsì. bàbá yìí báyìí tí wọ́n wá gbà tí bàbá wà ọ̀rọ̀ yìí bàbá ní kí wọ́n wá bàbá pè wọ́n. èsì tí wọ́n fún wọn náà. mo ń bọ̀ mo wá rìn dán tẹbitẹbi inú o mo di ọ́fíìsì wọn mo gòkè lọ ìgbà tí mo gòkè mo bá igbákejì ọ̀gá àgbà I'm very sorry to say ọmọ Ṣakí náà tó bẹ́ẹ̀ kò mọ̀ já wọn lọ èmi ò bí ní dákọ̀ ṣùgbọ́n wọ́n ti mọ̀ now wọ́n sọ léyìí to be very very careful of them tí ìbá ṣe pé Ọlọ́run fún rẹ̀ ló fi Islam hàn mí ó tó tiẹ̀ jí kékeré. ẹ padà sí di. oh yes. tó bẹ́ẹ̀. mo wá dọ́fíìsì ìjọ náà mo bá gbákejì ó bò lọ́gá lọ ó ló lọ sí Èkó n tí mo bá wá rẹ̀ ó ní gbogbo owó tí ó sì wà lọ́fíìsì náà ni wọ́n fi ṣátà mọ́tò lọ ok mò ń wò kí ni wọ́n lọ ṣe wọn ò sọ fún mi ó ní kí n dúró nǹkan kan ṣé ẹ ti jẹun mo ní ọ̀rọ̀ oúnjẹ tí ẹ̀kọ́ ni mo bá wá náà nǹkan kan àṣà jókòó ti rẹ̀ mí akísúrì tán wọn ò yìí dé mo ní dákun ẹjẹ mọ lọ torí ibi tí ń lọ jẹ ẹjẹ ń tètè kẹsẹ̀ sí wò yìí àwọn ọmọ wà nílé ìyàwó wà nílé nothing jẹ́ ń lọ ọgbọ́n kò sí nǹkan kan tá a jẹ o bí mo lọ o pàbó lọ ó ní dúró tá a bá káṣírì tán gbà náà a káṣírì tán a tó gòkè mo ní ẹjẹ mọ lọ torí wọn mọ retí lé bá a ṣe ń sọ̀kalẹ̀ báyìí làwọn dé wọn kàn driving ni wọ́n dé báyìí wọ́n wọnú ọgbà wọ́n ń sọ̀kalẹ̀ báyìí lárúbáwá kan tẹ̀lé wọn wọ́n ń sọ̀kalẹ̀ báyìí wọ́n yẹ sá question tó kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni tó fi sí ọ́fíìsì tèmi bá láàárọ̀ pé ta ló sọ fún wọn so ara ti fún mi ta ló sọ fún wọn àṣé àwọn Kuwaiti ti gbé èèyàn dìde nítorí mi. oh yes social media kúrò ní sọ̀rọ̀ yóò kárí ó ti ẹ̀ dá báyìí ó gbọ́ lọ́nà náà ó dá báyìí gan Kuwait Zakat House in Kuwait ló wá sọ pé wọ́n ti dé látàárọ̀ wọ́n wá sọ lárúbáwá sí ara wọn. no ọkùnrin ti lárúbáwá yẹn yẹ wá wọ mí yẹn iná ló bá dì mí mú báàgì tó bá dì mí mú bá àfẹnù kò mí lẹ́nu àtúnṣe mi lẹ́ àtúndì mí mú. ó wá sọ nǹkan kan ó ní ṣe mo gbọ́ English pásítọ̀ ní mi tẹ́lẹ̀ mo gbọ́ English bó ṣe yí ọ̀rọ̀ nìyẹn Singlish Inshallah tí bá ń bá mi sọ English mo wojú àwọn pípù yóò korò. orí kó ń bá yín sọ̀rọ̀. ó wá sọ fún mi wípé torí tèmi ni wọ́n fi rán wa. Allahu Akbar. ó ní dáwà tí ń ṣe yẹ kí n mọ̀ sọ ó ní kódà wọ́n ní kí àwọn kémi òun ká ṣe interview kó o rìkọ́ọ̀dù ẹ̀ wá káwọn ò tiẹ̀ rí mi káwọn ò rójú mi àti tabadisco ó ní dáwà mi kí n máa ṣe lọ wọ́n sì rán òun ṣé mi o torí tèmi lòun fi wá o àti wípé dáwà tí n bá ń ṣe lóṣooṣù ní Zakat House in Kuwait tí ó máa san owó fún mi. Sálárì. bí ẹ ṣe ní ọkàn alábàá sàráwá pàmò gòkè èmi náà gòkè ní ẹni tí mo gbọ́ wá sọ pé báyìí wọ́n bá wá látàárọ̀ ẹnìkan wá tẹ̀lé wọn wá ọmọ àgọ́ òye nìyẹn látọ̀hún ọ́fíìsì wọn náà ní ti ń ṣiṣẹ́ ó tẹ̀lé lárúbáwá yẹn wá àwọn méjì ló wá ló wá sọ pé wọ́n á sọ fún níyà ọjà ara tí wọ́n tiẹ̀ kú ní ká fún ẹsẹ̀
wọ́n bá fún mi ní $100. níjọ́ náà. Oh yes. $100. pé kí n kàn fi manage. lára tí wọ́n fi. kí n padà wá níjọ́ kẹta pé alábàáyé àti sinmi àti rẹ́ẹ̀sì àṣìṣe nǹkan gbogbo interview tá a fẹ́ ṣe ni àti gbogbo ọ̀rọ̀ tí ó bá mi sọ ni àti gbogbo ohun tí wọ́n fẹ́ fún mi ni wọ́n á kó fún mi. mo ṣe gba ọ̀dọ̀ àwọn haúsá lọ́nà ọlọ́run ṣàṣe mo rí nǹkan mo délé tó bá dijọ́ kẹta mo bá débẹ̀ wọ́n bá ní lárúbáwá yẹn ti lọ. ó ṣe lọ ẹni tó sọ fún mi pé báyìí àwọn ni àwọn lọ́rọ̀ lárúbáwá ò wí. gbogbo ohun tó wá wí ń kọ́ gbogbo ohun tó sọ ń kọ́ wọ́n ní ok bọ́dọ̀. wọ́n á sọ fún mi wípé owó tí ẹni wọ́n mọ̀ fún mi lóṣooṣù yẹn pé oṣù mẹ́ta ni wọ́n láwọn ó mọ̀ fún mi àmọ́ ní kò sọ bẹ́ẹ̀ o mo gbọ́ gírámà o oṣooṣù ló lóun ó mọ̀ ló ní wọ́n mọ̀ fún mi o àwọn lóṣù mẹ́ta ni wọ́n kàn bá ẹ̀ papọ̀ oṣù kẹta pé ok ẹ ti kàn bá ẹ̀ rẹ̀ papọ̀ mo bá lọ ọ́fíìsì oṣù mẹ́ta mo ti pé wọ́n ní jọ̀ọ́ làwọn sọ pé oh my God kọ́ lóun kó jọ kó ṣàforíjì torí tọ́lọ́ ń bá wo tí wọ́n fi ṣe ní àti ìyá tí wọ́n tún fi ń jẹ mí níṣẹ́ ká ní gbogbo wọn yẹn ó bá come to pass dáwà tí ń ṣe bá ti lọ jù báyìí lọ ìyá tí ń jẹ mí ìbá ti jẹ mí ni mo fi ní kọ́ lóun dárí jẹ náà ó wá rí bẹ́ẹ̀ nu wọ́n ti sọ wọ́n ti àgbẹ̀ wọn èmi wá lọ mo ti gbà fọ́lọ́ torí pé mo mọ̀ báwọn tó ṣerú nǹkan bẹ́ẹ̀ èmi nìkan mo wà pẹ̀lú àwọn géńdé yìí lókè àwọn tó ṣe báyọ̀ wọ́n lè fún mi lọ́rùn pa kí ó pa mí kí owó ọ̀kú mi jù síbi kan tẹ́lifọ̀dì ò sì ní mọ̀ àwọn tó lè dẹ́rù èyí wò wọ́n lè pa mí owó ni mo bá kó ń bẹ́ẹ̀ mo lọ. tọ́ sheikh wa Ahmad Abdulkareem Eleyerin ẹ gbọ́ nǹkan tí former pastor Moshood Oyewole sọ. mo mọ̀ gbọ́ o àyà kà mí. n tí mo fẹ́ kẹ́ ẹ bá ní fèsì ń bẹ̀ náà torí pé ó tún kú o ò ní pé ẹlẹ́ẹ̀tì wà nìbàdàn ní ìsìn ilẹ̀ ìta sí. bẹ́ẹ̀ láti 89 mo ti dé báyìí. láti 1989 ẹ dákun ó tọ́dún mélòó sísìn báwọn. ẹ má bá ń ṣe ẹ̀yìn oní. 20 kí la wà yìí. 2022 la wà yìí. 2022 1989 33 years lẹ́tí wà nílùú Ìbàdàn tẹ́tí ń jẹ́sẹ́ Ọlọ́run tẹ́tí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tírú èmi náà wà náà àwọn tẹ́ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ alihamudulilayi tọ́ ẹ sì rìn káàkiri ìlú Ìbàdàn ẹ mọ mọ́nà tán. dáadáa nínú oore tọ́lọ̀ ń bùn mi ò ní pé níbi mo mọ̀ Ìbàdàn dé tí n bá ń dákọ̀ ẹ lóun ká sẹ́yìn sọ mọ̀ Ìbàdàn ni bó lẹ́sùn tún àdúgbò báyìí. mo mọ̀ Ìbàdàn imagine mo mọ̀ tán mo mọ̀ díẹ̀. alhamdulilayi Zakat House in Kuwait láti bíi 33 years ago ǹjẹ́ wọ́n ní ọ́fíìsì nílùú Ìbàdàn rí tẹ́ḿbàsì ni ṣé mọ́nà tán ló wà. àkọ́kọ́ ni pé ní wọ́lùwọ̀n ẹ̀yọ̀ kan kò sí ní Ìbàdàn kò sí lọ́yọ̀ state. lóòótọ́ èyí ń jẹ́ Zakat House. Zakat House in Kuwait Betu Zakat and Kuwaiti kò sí ní Ìbàdàn kò sí ní Ọ̀yọ́ state. tí mo bá sọ pé ò sí nílẹ̀ Haúsá kọ́mọ́dégbé ìpè kéèyàn ọmọ sàsọdùn ni kò sí Nàìjíríà kò sí Nàìjíríà. Zakat House in Kuwait Betu Zakat and Kuwaiti kò sí Nàìjíríà. ṣé former pastor Moshood Oyewole yìí ṣé ilé àwọn àjẹnú ló wá lọ ní mọ́nàtán ni tó pè ní Zakat House in Kuwait. Ọlọ́run ọmọ sànù ṣe rọrọ tí Moshood Oyewole ti ń sọ yìí ìmọ̀ pé kò tí ì fìwà rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ṣe rí yìí o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí mi kónkóló yìí ń ìṣẹ́gbẹ́ rẹ̀ bàbá wa tí wàá wá pè wá jùlọ àjẹ́ pé age mate lèmi pẹ̀lú Moshood ọ̀jẹ̀ àáfàá rẹ̀ mo tún wá jẹ́ àlọ́mọ̀ mi dáadáa kó tí pé ọ̀rọ̀ bóun ní sí ń parọ́ lásìkò sí báyìí. ọ̀dà ẹ ṣe sùúrù ẹ ṣeun so ní ṣókí Zakat House in Kuwait kò sí ní Ìbàdàn kò sí lọ́yọ̀ state rí kò sí ní Ìbàdàn mọ̀ tó jẹ́ ń wí bẹ́ẹ̀ ni pé tó bá wà
ìgbà àwọn ìgbà tá a máa fi tí a máa ṣe wàhálà àti ṣe owó wa ṣéèkì mo ní a máa fún wa ní mo ní kò ju 25,000 lọ ibẹ̀ ni rọ́bì tó ti alámìsámi ọba máa rífà sí wa sí torí àsìkò ìgbà tí ń wí yìí àti lọ́fíìsì ti àti director of mudiru maktabu gangan àti l'Abuja ibẹ̀ wọn bá máa gbó wa gbà láti máa lọ gbó oṣù so torí pé nínú àwọn mọ̀sásáàtì tí ń bẹ ní Ìbàdàn ní ìsìn ìgáàtà ń bẹ lẹ́yìn ìgbà tèmi dé ní ìgáàtà dé lẹ́yìn ìgbà tó tún lọ́dún rẹpẹtẹ ní muasasa haramain muasasa al-khairiyya àti ẹni muasasa al-khairiyya náà làwọn náà tún dé so ká mọ àtàwọn míì tí wọ́n tún dé nìsín so gbogbo àwọn eléyìí wọn àbá ti mọra wà àbá mọ pé abéètò zakati ní kíni ń pokọ rẹ̀ kódà èyí tó tún fẹ́ jọ òní báńkì islami litẹ́níyà tó wà ń jídà báńkì islami litẹ́níyà international islamic bank ẹ̀rí tó ń wà ní Jeddah ní headquarter sí wa kàkà tí wọ́n fi lọ́fíìsì ní Nàìjíríà Dr. Ahmadu Lemu rahimahullah ta'ala àwọn ẹni a fi ṣe mandubu oye nìsín kàkà tí wọ́n fi àníṣe kó tó a di pé wọ́n wá jáìsì náà wá ń ṣẹ̀ṣẹ̀ ń lọ́sẹ̀ mọ́ IDB tí mo sọ Islamic Development Bank so lẹ́yìn ìgbà WAMI World Assembly of Muslim Youth oye nìsín àwọn bọ́dì tí ń bẹnu kò sí IDB Islamic Development Bank ní Nàìjíríà wọ́n kàn gba ti ṣéwìlì mẹ́bàá bí wọ́n bá fẹ́ ṣẹ́ẹ̀kì kan ránṣẹ́ wọ́n pè é lọ́dọ̀ ṣéwìlì mú kọ́ ẹ̀yìn dọ́sẹ̀ pé sóòótọ́ ni àbí èké àwọn náà lọ́fíìsì bóyá ní Kuwait bẹ́tù zakati alikuwait ó ti lọ́fíìsì ìjọba ló ní wọ́n ìjọba èyí sì ṣàdédé wá open ọ́fíìsì wọn sí ìlú kan irú WAMI nìsín ìjọba kò ní bọ́dì kan ló ní ní Saudi rọ́bìtì ọtí alámì ìsìlámì ìjọba kò ní bọ́dì kan gbogbo ayé mùsùlùmí lónìí ṣùgbọ́n bọ́dì ní wọ́n ṣùgbọ́n IDB ìjọba ló ní Islamic Development Bank ìjọba ló ní ó yé nìsín àwọn eléyìí wọ́n bá òkun rẹ̀ nǹkan ńlá ní ọ̀jẹ̀ yóò lọ́wọ́ ìjọba náà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀tù zakati alikuweti ìjọba lónìí yóò náà wọ́n yẹ sàdédé wá òkun tó jẹ́ tìjọba káàkiri tó wù wọn. ọ̀rọ̀ yín ṣe ẹ̀yin tẹ́ ń bá wa bẹ́tò bọ̀ ẹ rí i pé ọ̀rọ̀ tí sheik wa sọ yìí ó ṣe wẹ́kú ọ̀rọ̀ tí sheik Murtado Salaudeen sọ ẹ sì rí i pé separately ni mo interview ẹnìkọ̀ọ̀kan wọn tọ̀ ẹ máa dìímú báyẹn o ẹ tún wá wo eléyìí o. náà nígbà tí mo ti prison dé mo wá kọ̀wé kan ìwé yẹn ló dé ìyẹn ni pé wọ́n ṣe ìwé ìdánwò ìgbàgbọ́ níbi lórúkọ ìwé yẹn ìdánwò ìgbàgbọ́ ó wá dé Saudi kíní yẹn wá dé sétìgbó àwọn Lárúbáwá lọ mo bẹ̀rẹ̀ ni wọ́n ṣe mí ìjàmbá tó pọ̀ ń ka gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan. ṣé wàá dábọ̀ wọ́n ní ẹni bá ṣẹ̀ mí wọ́n rojọ́ rẹ̀ fún káyíkáyí ẹ̀ka àwọn Lárúbáwá nígbà tí wọ́n rí àwọn certificate tí torí wọ́n ṣe photostat certificate tí mo gbà no pastor ẹni yìí ló wá gba Islam wọ́n tó wá rán lọ rí àìókè tó bá rí bẹ́ẹ̀ àwa ò lè pèsè àlùjánnà fún yàn ṣùgbọ́n tí èèyàn rí láyé tọkàn rẹ̀ fi balẹ̀ pé òun ò ṣe lásán ó yà ṣe fún un. ìjọba Saudi gan wọ́n dẹ̀ rán àwọn Lárúbáwá mẹ́ta wá I wasn't there èmi wà ní kíní lọ pé ẹni yóò wọ́n tẹ̀ fẹ́ wá rí mi lọ ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn tí a dé sí bára kò nídìí kò sí kíní kan nítorí tí a fẹ́ ṣe náà wọ́n mọ̀ wá rí nǹkan kására wọ́n ní kí wọ́n kọ́ ilé wọ́n kọ́kọ́ ní kí wọ́n ra ilẹ̀ kí wọ́n kọ́ ilé débi pé tí mo bá ti ń dé báyìí bẹ́ẹ̀ ni kí n dé sí. pé tí yóò bá pẹ́ wọn kí wọ́n ra ilé kí wọ́n renovate ẹ̀ kí wọ́n sì ṣe gbogbo nǹkan síbẹ̀ tọ́ bọ́lọ̀ ń ti ń bẹ wọn ò kọ́lé kọ́bó tẹ̀mí lọ́wọ́ ìyẹn bẹ́ẹ̀ wọn ò kọ́lé dọ̀la
kọ́bọ̀ òsì tẹ̀mí lọ́wọ́ lóní abá wọn ìṣòwò tó bá ṣe inú Christianity wọn wádìí owó yẹn àwọn òun wádìí nǹkan wọn ti ṣe lọ nìyẹn tí wọn. Saudi ló ṣe yín o. ti ta ọkẹ. ẹ tún gbọ́ mi o ẹ fèsì ìpapọ̀ ni o torí pé ẹ̀yin ń bá Saudi ṣiṣẹ́ ẹ̀ ń bá Saudi ìjọba Saudi ẹ̀yin bá wọn ṣiṣẹ́ wọ́n wá rán lárúbáwá mẹ́ta wọ́n rán wá sí Nàìjíríà láti wá rí former pastor Moshood Oyewole ẹni tó ṣẹ̀ṣẹ̀ tó fẹ́ tẹ̀wọ̀n dé wọ́n ní kí wọ́n kọ́lé fún un kí wọ́n ra mọ́tò fún un so wọ́n wá lówó yẹn dé kò tẹ àwọn lọ́wọ́ ẹ tún wá gbọ́ omi tó tún jẹ́ ara àṣẹkù ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ẹ má bá wa ká lọ o. náà ẹlẹ́ẹ̀kejì mo wá lọ sọ́dọ̀ ẹnìkan lọ́jọ́ náà èmi àtọ̀rẹ́ mi kan tí mo pè sínú Islam tọ́lọ́ náà sì ní kó gbà. àwa ń lọ níjọ́ náà nìbàdàn àwa yálé àáfàá ni mi ní dákọ̀. ó wá sì wá jáde láàárọ̀ ọjọ́ náà ó wá ń pè mọ́tò tẹ gbé wá dà ó ń bi mí léèrè pé mọ́tò tí mo gbé wá dà mo ní mọ́tò wo mo rí sẹ̀ débi ni ó ní mọ́tò mi ń kọ́ mo ní ìní mọ́tò mi àṣọ náà wà nínú àwọn tó mọ̀ sí ọ̀rọ̀ ẹ̀kọ́lé fún ẹ̀rà báyìí fún ẹ̀ṣẹ̀ báyìí fún ó ní ọ̀yá ẹ kó sínú mọ́tò ẹ̀ ń sọ lọ́dọ̀ ẹni báyìí mi ní dákọ̀. èmi ni mo wá sọ pé tọrọ eléyìí bá wá ṣe báyìí jáde yóò ba ìsìláàmù lórúkọ jẹ́ torí mo mọ ibi tí n ti ń bọ̀ mo ní kó má jẹ́ àlọ́ mo ní olúkálùkù kó mọ̀ sí tiẹ̀ fọ́lọ́ àbálọ̀ ìyẹn dúró ń bẹ̀ ok. tọ́ ṣéèkù wa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú Saudi Arabia tẹ̀ ń bá ṣiṣẹ́ òǹrè o so ẹ ti gbọ́ tárákùnrin wí ṣé òótọ́ ló sọ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ ẹ jẹ́ mọ̀ndúbù rọ́bítọ̀ Al Islami ipa wo gangan lẹ kó lórí former pastor Moshood Oyewole àwọn wo ni wọ́n tún kópa torí a tún gbọ́ pé ẹ̀yà ti UMB nkankan ipa wo ni wọ́n kó lórí rẹ̀ kó má pọ̀ jù ìmọ̀ràn ilé tí èyí bá fẹ́ fò ọmọ ẹ̀ gangan agbóǹgbà kan pé ó lọ Saudi ṣé ọkàn pàdé mílíà lókù títì ní àbí Nurudini àbí bó ló ṣe jẹ́ ẹ̀dákun ìta gbagba yìí la wà yìí òun ló kó wa ta. alákọ̀ọ́kọ́ kí n tó máa sọ̀rọ̀ tí tẹ́ bí mi léèrè mo fi Ọlọ́run ọba tó ní ẹ̀mí mi tó dá mi sáyé tó ní kápá lórí ẹ̀mí mi tí ó pa ẹ̀mí Ahmadu ọmọ Abdulkarim mi lẹ́yìn tí ó gbé mi dìde jòǹgbè dàlí kìámà tí n túmọ̀ sí pé wallahi tallahi summa billahi la ilaha illa huwa irọ́ ni Moshood Oyewole fún pásítọ̀ irọ́ lọ́pàá èmi tí wọ́n á fẹ́ sọ̀rọ̀ yìí èyí tí mo mọ̀ ní ìwà aṣọ pẹ̀lú ògo Ọlọ́run èyí ní ìbùmọ̀ pẹ̀lú ògo Ọlọ́run mo lè má rántí ìyókù tán ṣùgbọ́n ẹni wàá ní fi kún mo lè má sọ tán ṣùgbọ́n mo lè ní fi kún nínú ẹlẹ́ẹ̀kejì ibi tí ó ti sọ̀rọ̀ yìí ó dùn mí díẹ̀ o ilé mi ní ti ń sọ̀rọ̀ yìí ilé mi ni àfáà wa Dr. Abdulbasiti ọmọ bàbá wa Moshood Ramadan Aliketuwi ẹni mi dáadáa ni ọ̀rẹ́ mi ni torí pé ọ̀rẹ́ àbúrò mi ó ní tí í ṣe tó yẹ jọ kẹ́kọ̀ọ́ ní Aziari ní Bun Ibrahim Adana wọ́n ti pè wọ́n síra tí wọ́n ti pera wọn tí wọ́n ti ra wọn pẹ́ bàbá wa ní bàbá Moshood Ramadan ẹni tí mo fẹ́ràn wọn ni nítorí àfa àwọn tí mo nífẹ̀ẹ́ sí mo sì fẹ́ràn sí Adam bẹ́ẹ̀ mo fẹ́ràn sí kàmọ́ bẹ́ẹ̀ mo fẹ́ràn àwọn àfa mi náà o bàbá Amadu mi mo fẹ́ràn àwọn náà kálukú náà mo fẹ́ràn àwọn. now ibi tó wá ti sọ ṣe wá rí bàbá wa Moshood Ramadan àwọn ni wọ́n ní ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń lo mọ́sálásí rẹ̀ yìí tí Ustaz Abubasiti Dr. Abubasiti táwọn jẹ́ mùrùpá mídù làwọn jẹ́ nílé ẹ̀kọ́ yìí
bàbá gangan lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí náà mo rò kó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí ń pé bàbá ò sí bàbá tí ń wíhun ṣé Mọ̀ṣúdì ń rìfà sí pé bàbá pé àwọn níjọ́ kan báyìí àbí Hamidu sọ fún bàbá Hamidu sọ fún bàbá tí ń wíhun bàbá wa Mọ̀ṣúdì ní rìfà sí kìí ṣe Àbíbù Agége. ok ẹ ṣeun àwọn bàbá tí wọ́n bàbá fún àfà yìí ni bàbá wọn bàbá ṣe Mọ̀ṣúdì Ramadan Aliketuwi kìí ṣe Sheikh Habib Marikasi Sheikh Habib Marikasi ẹ má bínú o mo sábà pé ó ń rìfà sí bàbá méjì láyé nínú ọ̀rọ̀ ẹ̀ lánàá èmi wá lérò pé Sheikh Habib náà ni bàbá náà lẹ́yìn náà ṣùgbọ́n wọ́n ní kì í ṣẹ̀yìn o. kì í sàwọn so Hamidu ti ń dàpọ̀ ní mọ̀ bóyá ṣé wà Dr. Abubakar bóyá òun ní Hamidu ṣùgbọ́n bàbá ti ń pè ní bàbá pè wọ́n jọ tí ń wí òun bàbá ṣé wà Mas'ud Ramadan hafizahullahu ta'ala bàbá dáadáa náà kí wọ́n máa lọ bí tí ẹnì wa ń lọ ṣé wá rí gbà tọrọ débi ó dé yìí ẹ mọ̀ pé onílé mi ní ti ń sọ̀rọ̀ yìí torí pé ìwọ̀n yìí ṣàjògì ń bẹ̀ so ètè mi ọba kàn fẹ́ káwọn èèyàn mi ó ṣe ó ní pé àti àfáà wa Mọ̀ṣúdì Oyèwọlé yìí náà ọ̀rẹ́ mi sóyè nìsín tó tún jọmọ kéwù mi mo ṣe sọ òun tí mo lẹ́gbẹ́ lèmi rẹ̀ ní ọjọ́ orí tí n bá jùlọ díẹ̀ èyí tí n bá pé káwọn èèyàn ó ṣe ó ní pé àti tí ó jẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ní ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé unsur akhaka zaliman aw madluman ẹ̀rí unsur akhaka zaliman aw madluman ran ọmọ ìyá rẹ tó já lábòsí lọ́wọ́ àbí èyí tí wọ́n ṣàbòsí fún àwọn sàbí jọ́nà kí ni wọ́n ṣe rìdíwánu lẹ́àrin ajumayin wọn ò já ṣe wàhálà lónìí wọ́n ní wọ́n bá ṣe pé ẹni tí wọ́n ṣàbòsí fún àwọn bá wọn sì ràn lọ́wọ́ ibẹ̀ káwọn hẹ́pù ẹ̀ ni bóun làwọn sì ràn alábòsí ànúṣọ lásán ni ẹ ti mọ̀ yín o èyí tẹ̀ tí ọ̀tọ́ já lábòsí ni pé ẹ gbà lọ́wọ́ mo tí òfin ní rábòsí mi ṣe mọ́ àwọn ìpìlẹ̀ mo fẹ́ kí àwọn Dr. Abubakar Mas'ud Ramadan ní kí wọ́n tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì kí àáfàá wa Mas'udi Oyèwọlé Mas'udi Oyèwọlé former pastor tọjọ ọmọ kéwù mi mo fi pálẹ ní tọjọ ọmọ kéwù mi. ẹ bá tiẹ̀ pín in láàfáà yín kò gbọ́dọ̀ jókòó rọ. tọjẹ fọmọ ọmọ kéwù mi torí bóun sì jẹ ọmọ kéwù bẹ́ẹ̀ nínú ìdíni ọmọ rẹ náà jẹ ọmọ kéwù mi. kóun lọ apáyà intanẹti sọlá sáà tó sọ fún ọ̀kan náà àwọn sọhábà tó ránṣẹ́ pé wàtákì da'watal mazlum ṣọ́ra fún èpè tẹ́ni tá a ṣàbòsí fún tó bá ṣẹ́ o torí fa innahu laysa baynahu wa bayna Allahi hijab kò ní sí gàgà fún èpè òun lágbájá ó ṣàbòsí mi kódà èyí tó kéré jù ìwọ̀nù Ọlọ́run ni Ọlọ́run máa gbọ́ ni kò sẹ́ ní ìdíkà lọ sálọ àyàn náfìlà tó o ṣe ni Ọlọ́run bí ọ kí Oyèwọlé kọ́ páyé lẹ́yìn o. àwọn Dr. Abubakar àti àwọn akẹgbẹ́ mi tí wọ́n wà ń bẹ̀ káwọn ọ̀rọ̀ rántí pé wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu káwọn torí pé àwọn ẹnìkan bóyá kórìíra wọn àbáṣe wọn ká fi mọ́fìlì sòdodo ẹja sòdodo torí mọ̀ pé olódodo nìyí ọmọ ilé òdodo nìyí bàbá tó bí wa tí wọ́n bí bàbá wa ṣé Mas'ud Ramadan olódodo ni wọ́n àbá sínú olódodo ni wọ́n náà kí wọ́n wá bọ́ sínú ọ̀rọ̀ tẹ́ bí mi gangan ṣe ẹ̀rọ ọ̀rọ̀ tá a fa sọ irọ́ pọ́nbélé ni èmi tí mo pé nira mi ní mandubu rọ́bìsọ́tàmì tí mo bá wọn sẹ́rìn èmi tún kéré o àwọn Shehu wa Abdulrasheed Adiyatulayi ń bẹ o lásìkò tí ń wí yìí o tí wọ́n sì ń bá Wizara Sunna Islamiyya ṣiṣẹ́ ní Riyadh ní Saudi bàbá wa Sheikh Abdulwahab Ahmadu Bayo bàbá Sheikh Abdulwahab Bayo Ahmad tí wọ́n jẹ́ mudiru madulẹ̀ arọ́bí tẹ́lẹ̀ àdìsẹ́mbàdùrà rọ́bì ànàìjí tẹ́lẹ̀ àwọn náà bẹ tí wọ́n bá Saudi ṣiṣẹ́ o àtàwọn míì náà wọ́n wá pé èèyàn bá wọ́n wá rí àwọn tí wọ́n gbó wáyé àtàwọn tí wọ́n kọ́lé fún Mas'udi Oyèwọlé yìí tí wọ́n kọ́lé fún kó tó di pé ó darí ẹ̀wọ̀n ọ̀nà bó ní ògbègbà èmi mo ṣe kéré mọ̀ yìí o ọ̀dọ̀ wa ni Mas'udi Oyèwọlé ti gba Islam nínú jamayatul ukhuwatil islamiyya tí ṣe UMB Universal Muslim Brotherhood èmi ni mufassiru làámù fún jama òun nígbà náà àwa láwẹ̀ Mas'udi Oyèwọlé sínú Islam àwọn tó tún ájò òun náà ló ń tún bẹ o ẹnìkan bí à ń pè ní Yunus Ibrahim ilẹ̀ Haúsá lòun ti wá lẹ́yìn rẹ̀ àtúnmọ̀ míì máa tún bẹ tá a tún wẹ̀
lẹ́yìn wọn tún làwọn míì tó wá láti ọ̀dọ̀ gúrùn Hashimi ọ̀dọ̀ gúrùn Araji láti múyún wá Moshood Oyewole náà mọ̀ ọmọ nǹpa rẹ̀ tá a wẹ̀ sí Islam ìpín ọba tiẹ̀ wá gbé nǹkan wá fún yàn Yunusu Ibrahim tí mo wí hùn ó ti kú ní ìsìn ọlọ́ba foríjìn ó ní ọba kọ́kọ́ gbé nǹkan fún pé ọyẹ lọ kọ́lé fún un ṣé báà ní Saudi madawu nù ni wọ́n kọ́lé fún pé ní darí ẹ̀ ń bọ̀ ẹ kọ́lé ẹ̀rùnú fèétì ẹ mọ̀ gbogbo sí ààrẹ wo ọ̀dà àbí kẹ ẹ̀rùnú fèétì ilé tàbí kẹ kọ́lé kẹ ra mọ́tò fún alẹ́ àwàtà àjọ sì àrà mọ́tò ẹni ọba ra mọ́tò àánú Ọlọ́run lọ́ba so ń bolo ti gbúrò eléyàn irọ́ pọ́nbélé tó burú ni ṣùgbọ́n o ẹ̀yin tí Moshood Oyewole ti rìn sí lọ́dọ̀ oye torí èmi rẹ̀ àti ra pẹ́ nìsín àti gbọ́n kò lè bọ́ bá tí wọ́n bá jí lójú orin pé amadu eléyìn ni òní lọ́bìnrin kanlẹ̀kùn tó jí kò gbọ́dọ̀ sópò wọn mọ̀ mi ṣẹ́gẹ́tì mí nìsín so àwọ̀ nígbà tó sì ti kó ń bàdàn ọmọrùkọ́ náà fẹ́ pẹ̀lú àlọ́kùgbà lọ lẹ́yìn ìgbà lọ́bọ́ sẹ́kù so wọ́n kà bọ́yẹ̀ kejì tí ń rí lórí kíni ẹ̀ ń kókò ẹ̀ orí TV àbí social media ẹ̀kejì tí ń rí ni so ẹ̀yin tí ń bá rìn sí lọ́dọ̀ ó ní ìdí owó nítorí yẹ kó sọ ní pé ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ owó o tẹ́ ẹ bá lágbára ẹ ràn lọ́wọ́ ẹ fún lówó ṣùgbọ́n o ẹ ṣọ́ra yín kọ́mọ̀ sí pé n tó ṣe fáwa náà ní Ìbàdàn ni ó ṣe fẹ́yìn náà o èmi tí mo dúró gangan fúnra mi kò lù mí jìbìtì o èmi máa ń fún un lówó ẹ̀gẹ́tì ṣùgbọ́n Moshood Oyewole ìwé tó lòun ṣe tó ní Saudi àbẹ́yẹ àwọn kan gbà tí wọ́n fẹ́ bòun tẹ̀ Shehu Moshood Lárúwájú Adépọ̀jù bàbá eléwì ni tó ń sọ pé òun ni amiru Jam'iyatul Ukhwatil Islamiyya Al-Alamiyya Universal Muslim Brotherhood òun ló mú fíkìrà wá pé nígbà tó darí ẹ̀wọ̀n yìí káwa náà hàn àwọn kiri ó lè mọ̀ kó ṣe ìwé àwọn náà paná bíi ti ìwé òun bó ṣe ṣe ń bó ṣe kọ́ tán wọ́n bá tún ṣe ọ hàn sí mi dáadáa ni o kò sí pé ọ̀rọ̀ kìíní. àwọn náà kò wulẹ̀ lè dá Yorùbá kọ yọjú ṣé bí Ẹdó ló ti wá Ẹdó ló ti wá ṣe é rí musawa ẹ̀kọ́ rẹ̀ kí ni ẹ̀ ń po background ẹ̀kọ́ tó ní. lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ ẹ̀ bóyá ló parí secondary school bóyá ṣe pé bóyá mo rí o lè parí ṣùgbọ́n kò jù bẹ́ẹ̀ lọ. ṣe wá rí Moshood Oyewole ọmọ Ìníṣà gangan ni ọmọ Ìníṣà ní Ọ̀ṣun state tẹ bá kò ní Kírun tẹ ń gbọ́nà òkúkú lọ tẹ fẹ́ lọ já sọ́nà Ẹ̀rìn Ilé Ọ̀fà lẹ́ẹ̀kan Ìníṣà tẹ bá kò ní Ìníṣà tẹ lẹ́ẹ̀kan òkúkú ìlú àwọn gómìnà John tí ń jẹ́ gómìnà Oyinlọ́lá so lẹ́ẹ̀kan lu wọn Ìníṣà ní lu ti Oyewole ṣùgbọ́n pẹ́lẹ́dó nìyẹn wà mọ̀ rò kó yá ọmọ Ẹdó gan ni ọpẹ́ ń bẹ̀ ni so ọlọ́jà marí bá àmì àtẹ̀yìn náà àti gbogbo náà láàjọ kan sọ lọ́hùn so bọ́rọ̀ rẹ̀ ṣe rí nù kò sí ń tọ́jú àwọn nǹkan wọ̀nyí nígbà wá ṣe ìwé ìtàn oyè ní nígbà kó lọ́dọ̀ tiwa ní UMB torí pé nígbà tó gba Islam Sheikh Moshood Lárúwájú Adépọ̀jù fúláàtì kan bẹ níbi mọ́ṣáláṣí UMB ní géètì sẹ́ẹ̀rí àfáì tí wọ́n bá ti pé òní sàbòsí ni ó yẹ kó dákọ̀ Sheikh Lárúwájú Adépọ̀jù mọ́ ó yẹ kó dákọ̀ kí ló kẹ́ ti jẹ́ mọ́ṣáláṣí UMB mọ́ ṣùgbọ́n mọ̀ pé tó má dákọ̀ àwọn ohun yóò fún un kún díẹ̀ ó wá ní mọ́ṣáláṣí kan ti bẹ ní géètì ló ti mọ́ kírun fúláàtì kan bẹ ní self-contained ibẹ̀ ni akọ́kọ́ fi sí pé ọmọ lọ gbé. ṣé ń gbọ́ gbogbo ẹ̀yin èèyàn o ní UMB. ọgbà ìsìláàmù ẹ dákun ẹ jẹ́ máa là á ńgbà tó gba ìsìláàmù ní UMB ṣe rí ẹ bá ti dé UMB rí tó bá ti wọnú ọgbà wa rí níbẹ̀ ẹ máa rí self-contained kan ní ìsàlẹ̀ pátápátá lẹ́yìn mọ́ṣáláṣí gangan ọdún àlẹ́gbẹ̀ ọ̀tọ̀. so àtòun àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ ibẹ̀ ni wọ́n kọ́kọ́ fi jìn pé kọ́kọ́ wà bẹ́ẹ̀ náà lẹ́yìn ìgbà náà ńkọ́. self-contained ní ẹni ọmọ gbé nígbà ibẹ̀ ni wọ́n ń gbé títí tí wọ́n fi wá lọ rẹ́ǹtì ilé mi fún ní ìṣẹ́bọ ń wà níwájú Alákíá ẹ̀yà ń bẹ̀ ó tún lọ jáde sí yànà chọ́ọ̀chì lọ́nà ìwú lọ́hùn ibẹ̀ ní rẹ́ǹtì fúláàtì wọ́n wà lójú ọ̀nà báyìí aláhìsáàbì àwa UMB tèmi jẹ́ mufasi. àwọn alùsùnà ipa tí wọ́n kó nú ayé Moshood Oyewole ni wọ́n ń sọ fún yín yìí o. la rẹ́ǹtì ilé mi fún fúláàtì ni ìgbà tó ń sì ń rẹ́ǹtì fúláàtì fún yìí èmi sì ń gbé kọjú sí mi kọjú sí ọ yàrá méjì èmi ń gbé nígboro Ìbàdàn tó ibi madrasa tó kọjú sí
kí ni ń kókọ rẹ̀ ilé arásíkọ́ Shamsudi lọ́kọ̀ sí ilé kan ibi mi ń gbé tóun tí a sì gba fúláàtì fún yàrá 3 tó yanjú ni la gbà fún gbà náà ibẹ̀ náà lọ́wọ́ tó fi di pé ọ̀rọ̀ kéèsì ṣẹlẹ̀ tó nígbà tó gba ìsìláàmù tán so inú tí wọn náà dùn ká odidi pásítọ̀ ẹja ńlá ni ìwọ wá gbé bẹ́ẹ̀ bá ṣe mú sí gbà níbi sí máa dá sànù ẹja ńlá ni ìwọ wá gbé o àwa amójútó dáadáa etí ìyàwó rẹ̀ ọ̀jẹ̀ tọmọ rẹ̀ ọ̀jẹ̀ Ọlọ́run ní í ṣe túrú wa torí àmọ́ èmi máa sọ fáwọn ṣìbílà ìwájú nípa irú àwọn tó bá rí báyìí mínà ìmọ̀ aláfàtì kò lóbùn ní àìwá o ẹja mọ̀ sí ara sàn torí tí a ń jẹ níbi tí a wà ó yé ni hibatun kíni ń pè mubahu ni ó yé ni mubahu mutlaqu ní tí a ń jẹ ń gbà náà kò sí àràmù níbi oúnjẹ wọn lọ́dọ̀ wọn gbọ́ngbà wọn dé bí nìsín ó ti di kọ́ ètò àti fi àlàálì bọ́ pé ó lè jẹ́ yìí ọ̀gbọ́dọ̀ jẹ́ yìí òríyà ni a fi ń jẹ tó wọn ẹ wá bàbá tiẹ̀ lé sí bíi tọ̀hún tán ẹja àna òsè díẹ̀ làwọn fi ń kẹ́ bí ojú ìta àgbọn ò lè jà ń fún jẹ ìta àdégbé à ń fún ń gbé sẹ́gẹ́tì báyìí nìsín tọ́ ibẹ̀ lọ́rọ̀ kéèsì tí wàá ṣẹlẹ̀ lẹ́jọ́ ní ṣọ́ọ̀ṣì ìdáwọ́sà ní Benin City kí n bá sọ̀rọ̀ gùn wọ́n sá wà wọ́n mú nígbà wọ́n mú la UNB Universal Muslim Brotherhood tí civil arúgbájú adípọ̀ tí ó jẹ́ àmírù ń bẹ̀ tèmi jẹ́ mufasiru làámù ń bẹ̀ ó yé nìsín ọ̀rọ̀ pọ̀ lórí bí mo ṣe mufasiru gan-an o ṣùgbọ́n ká máa lọ bẹ̀ mọ́ so ni wọ́n wá yìn àwọn delegate méjì àfa Ismail Olóyè àtàfà Abdulwahid Adéjọlá Masudi Oyewole ọmọ ẹ̀yẹ sọ fún ọmọ àwọn tí a ń wí wọ́n wá ní wọ́n mọ̀ lọ́ba wọ́n mọ̀ tẹ̀lé lọ́ẹ́dọ́ pẹ̀lú bìtìbìtì owó pé owó ọkọ̀ àti oúnjẹ àti nǹkan kìíní ọ̀hún lọ nígbà wọn sáàjọ kan wọ́n múlẹ̀ lọ́hùn òjò wálé mọ́ kílẹ̀ kí ni ìṣe torí kéèyàn gba Islam lẹ́fi mu nígbà tí wọ́n dé kóòtù àwa rò pé torí Islam ni wọ́n fi mu àti torí nǹkan mìíràn. ẹ gbọ́ ní dáadáa o wọ́n láwọn lérò ẹ máa gbẹ̀yìn yẹn wá o nígbà tí ó wà ní UMB tó lóun fẹ́ gba ìsìláàmù àwọn ọmọ in ti ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n pé rẹ̀ ń pásítọ̀ so wọ́n sì gbẹ̀ sínú ìsìláàmù wọ́n fi sínú ilé self-contained nígbà tó yá wọ́n lọ gba another flat míì fún wọ́n sì ń fún ní gbogbo tí ó máa jẹ àtòun àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ ọmọ ẹ̀ tó mẹ́lòó gbáná sà. tí n bá ṣe mistake mo rò pé wọ́n tó 3 tí wọ́n bá jù bẹ́ẹ̀ lọ torí inú rí ìlàgbà ó tún ọmọbìnrin kan náà tẹ̀lé ó tún akọmọkùnrin kan gbàgbé ó kọ wọn. tọ so láàrin ìgbà yẹn ṣe láàrin iwájú kọ́lọ̀ ń bá ní ṣe dáadáa fún wọn so àwọn èèyàn máa ń pè wọ́n káàkiri ààyè pé ẹ wá ṣe wáàsí fún wa ẹ wá ṣe wáàsí fún wa inú wọn wá máa ń dùn láti máa mú ẹni lọ́wọ́ ju ọ̀kan nínú gbogbo wa lọ ju ọ̀kan nínú gbogbo wa lọ so àjọ wà ní UNB gbà náà ni àjọ wà bẹ́ẹ̀ ni so wọ́n á máa mú káàkiri wọ́n á máa fi hàn pé former pastor rèé o senior pastor ní nǹkankan àṣé gbogbo bí ó ṣe ń ṣeun òun ò nà tán fún àwa so ìdáwọ́sà wa gbọ́ pé ẹni tó sá máa wọn lọ́wọ́ ọba lòun lọ gba ìsìláàmù ẹ bọ́ bá tiẹ̀ gba ìsìláàmù in tó jẹ wá dá padà ìyẹn ló bọ́rọ̀ kóòtù but òun ò di clear fún UMB pé òun ti dáràn kò sọ bẹ́ẹ̀ o òun ò declare fún wa so ó ní torí pé òun gba ìsìláàmù ni ìyẹn ló wá fà tí UMB àtàwọn mùsùlùmí míì tẹ́ fi wá dìde sọ̀rọ̀ yẹn so gbogbo ọjọ́ kóòtù wọ́n wá yẹ̀yàn méjì Sheikh wa Ismail Olóyè àti Abdulwahid Adéjọlá àwọn méjèèjì yẹn wọ́n máa ń bá a lọ títí wọ́n fi á múlẹ̀ ní kóòtù ọ̀yá. nígbà wọn wá múlẹ̀ ní wàá sọ pé ní tó ṣe ni pé òun ń gba pásítọ̀tù fáwọn èèyàn bó ṣe rí gẹ́lẹ́ pé bí wọ́n ṣe sọ́n kóòtù nu ń gba pásítọ̀tù fáwọn èèyàn ọwọ́ agbowó pásítọ̀tù láì fún pásítọ̀tù. pásítọ̀tù rèé mo ṣe travelling passport international passport ó gbowó lọ́wọ́ àwọn ọ̀dọ́ èèyàn tí wọ́n pọ̀ ṣáà ń gbọ́ o láì bá wọn gba pásítọ̀tù ẹjọ́ sì di ọjà immigration officer ni pastor ni. ẹ máa gbọ́ ẹjọ́ tí a rùn kóòtù nu nígbà tá adájọ́ wàá sọ̀rọ̀ pé ọ̀ ń gba pásítọ̀tù ẹ̀rì ọ̀daràn márùn ni ọ́ ọwọ́ agbowó pásítọ̀tù lọ́wọ́ àwọn èèyàn ọ̀daràn márùn kejì ni ọ́
wàá dọ́wọ́ àwọn èèyàn tó gba passport lọ́wọ́ wọn ọ̀dà padà ó dọ̀dà àrùn kẹta ẹlẹ́ẹ̀kẹ́ ni pé èsè immigration officer kí ló wá débi passport tó ń fi gba passport tẹ̀ ń bọ́rọ̀ ní Nàìjíríà bẹ́ẹ̀ ni èyí ò ní wá fà làwọn náwó làǹnára títí so lílọ tí àwọn tí torí wọn ti mú òun lẹ̀ lílọ tí wọ́n tún padà lọ kóòtù tá a pé ẹ̀yin kìíní Ọlọ́run mú yín ahọ́n yín náà lè mà á náà múra pé irọ́ o wọn gbọ́dọ̀ fi ọmọ ìyá sẹ́wọ̀n táwọn náà múra adájọ́ ọkàn adájọ́ ńjọ́ náà jọ tí wọ́n pàdé ni pé ní àti sin báyìí òun fi ọ́ sẹ́wọ̀n mo gbàgbé oṣù tíṣe àtọ́nú tíṣe bí wọ́n ti fi ẹ̀wọ̀n nù làwọn èèyàn bá dé làbá ń sunkún yẹn bí yé Ọlọ́run wọ́n gba ọmọ ìyá wa fi sẹ́wọ̀n torí pọ̀pọ̀ Islam àwọn abẹ́rẹ́ sí ìrìnàjò bí wọ́n sì jọ lẹ́wọ̀n àrìndọ́dọ̀ àfáà kan bẹ́ẹ̀ ń bá ìdẹ́gbàdàn bí táwọn pè ń ṣe kí n sásá kíní kan mi yà sí Katsina olórí àwọn Haúsá ni ọwọ́ àmọ́ àwọn ìjọba Nàìjíríà dáadáa òun àti Sani Abacha wọn mọ́ra dáadáa àwa lọ ọlọ́sẹ̀ mọ́ bàbá pé kí wọ́n bá sọ fún Sani kí wọ́n pásọ̀ wà yìí fọ́mọ́ pásọ̀ wọ́n sì wọlé kò kí sẹ́ni síṣẹ́ wọn àwa bẹ̀rẹ̀ sí rìn nígbà tá a rìn yùn tá a rí ṣe pẹ̀lú àwọn bìtìbìtì lọ́ọ̀yà so torí ta gbọ́ ni pé àwọn ìdáhùsá náà kó àwọn lọ́ọ̀yà tó pọ̀ wá oyè nìsín wọ́n sì ti bíráìbù adájọ́ wọn náà kẹran tá a mọ̀ pé àṣetá ń jà sí àṣegbóná ló mú wa so àtúnṣe tí àtúnránṣẹ́ pé ọ̀dà kí Abacha kó bá gbìyànjú níjọ́ tí wọ́n bá mọ̀ ṣe àforíjì fáwọn ẹlẹ́wọ̀n sẹ́mọ̀ tí wọ́n mọ̀ ṣe ní kíní ọdún bóyá October bí nǹkan ni kó wà nù àwọn tí ó fowókọ wọn sí pé Oyewole òforíjọ máa lọ ọ̀sẹ̀ wọn mọ́ kójú òfin lè ta àwọn ìdáhùsá àtúnṣe yẹn àtúnríṣe àgbà tó parí ẹ̀wọ̀n o ìgbà tó wá wà lẹ́wọ̀n òun làwa rí i pé tọ́ ọ̀dà nígbà tá a ṣe gbìyànjú làwa ọ̀dà ìyàwó rẹ̀ kọ́mọ̀ mọ́ dágbé ibi mọ́ níbi ẹ̀yìn ní self-con tó wà ní ibi mọ́ṣáláṣí Universal Muslim Brotherhood tó wà ní Sadija yìí níbẹ̀ àbí Ọ̀dẹ́jà yìí ní Old Ife Road so làwa ni wọ́n fi àwa lọ rẹ́ǹtì ilé fún ní Ìṣẹ́bọ nígbà wọn rẹ́ǹtì ilé fún ní Ìṣẹ́bọ ó wá kun táwọn ẹbí rẹ̀ ọmọ ẹja àfẹ́ kí yọ jẹ wọn ìgbà náà ló wá di pé ó ti wá kọjá ẹrú UMB nìkan Universal Muslim Brotherhood tó jẹ́ jẹ̀mọ́ tí civil aríwájú Adépọ̀jù tí wọ́n dálẹ̀ tèmi lọ help wọn fún ṣe dáwà ṣẹgẹ́sì ní èmi ìwọ̀n ìṣe mẹ́mbà ṣùgbọ́n torí dáwà tó jí gbẹ̀mí kékeré mi ló kí n fi ṣiṣẹ́ Ọlọ́run níbẹ̀ ní wọ́n fi mí ṣe mufasiru àwọn gbà náà tọ́yì nígbà tó wá rí bẹ̀ làwa lọ mú àwọn ọmọ ìyá wa míì mọ àwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ kìrìjì Saudi àwọn alùsùnà tí wọ́n jẹ́ kìrìjì Saudi rọ́bìtọ́tù kìrìjì Mamlakatu Arabiya Saudiya àwọn ọmọ náà mọ́ra wa lẹ́yìn eyín àwọn tí wọ́n jó ṣiṣẹ́ Hay'atul Islamiyya Al-Alamiya àtúmọ̀ àwọn náà mọ́ra wa àwọn tí wọ́n jẹ́ alùsùnà tí wọ́n nílé ẹ̀kọ́ bí irú àti wọn máa dùn láró bí àti wọn ní dáwọ́ Ọlọ́run ṣògo bí àti wọn ní Karasi àtúmọ̀ àwọn eyín náà mọ́ra ó yé nìsín àwọn àfáà wa àgbà ṣé wà Rashidi Adiyatullah wọn bẹ nù wa àwọn náà bẹ pẹ̀lú wa tá a mú wọn mọ́ra lórí pé bó láti sọ̀rọ̀ rẹ̀ bàbá wa ṣé Abdulwahabi Bayo Ahmadu afisahun mọ́tò tààlà àwọn náà bẹ nù wa so wọn wá ní àwa lẹ́bi ara pa àmọ́ dáwó ní oṣooṣù wallahi lazim fún ta ni fún àwọn ẹbí Masudi Oyewole òun ti wà lẹ́wọ̀n ọ̀rẹ́dì àárín ìkẹrẹ sí fún un mọ́ ẹ̀yin alùsùnà àwọn alùsùnà tá a wà ní Ìbàdàn lọ́yọ̀ state kódà àwọn mímẹ́ tí èso ìṣètò ipá àwọn náà wọ́n gbọ́ sí tí wọ́n wá láti state mi àwa lẹ́bi ara wa ń fún àwa ń dánwó lóṣooṣù àwa máa lọ gbé fún ìyàwó rẹ̀ pé yọ̀ gbọ́dọ̀ tó máa jẹ wọ́n kò sọ́kọ nínú ilé wọn àwọn ọmọ tún bẹ kò sọ́kọ tó wà pẹ̀lú àwa ń dáwó àwa máa fún ọ lówó àti wàá máa lọ ọ̀dọ̀ ìyàwó Masudi Oyewole oyè nìsín àwọn ẹ̀rù ń bà wá wọ́n ṣe pé gbangba títì ìtọ́lọ̀ ẹ̀ṣẹ̀ bọ̀hún ibẹ̀ ní ilé tí a gbà fún fúláàtì wọn ṣùgbọ́n gbẹ́ tẹ́nìkan bá ń lọ ọbẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ nípa ṣẹ̀ríàtù Islamiyya kíkà mọ̀ ṣe khaliwa pẹ̀lú obì olóbìn torí a bá lọ bí Ayéwọlé rẹ̀ ìtàlá faranda ládùn àwọn abàṣọ̀rọ̀ ní míwàrà ìjà níbi wíńdò lẹ́wọ́ adọ́gbọ́n kí ọ̀dà kámọ̀ wulẹ̀ tó máa kó lọ́mọ́ ibà ọmọ rẹ̀ Masudi Nurudeen ní ó sì dàgbà díẹ̀ nígbà náà yọmọ bóyá bí ọmọ 19 àbí 18 àbí 20 kò tó bá kò tí tó bá wọn bó sì wà ńgbà náà nù under 20 sa so lọ́wọ́ di pé wọ́n wá ní kọ́mọ jẹ́mọ̀ dùbù kọ́mọ agbowó wọ́n wá fèmí àwọn ọmọ ìyá mi ta kàkálẹ̀ tí mo kà lẹ́ẹ̀kan fún yàtọ̀ àfa wa wọn wá ń da owó wa kó sọ̀rọ̀ tèmi ọ̀dọ̀ mi wá ní Nurudeen tó a máa gba owó oyè nìsín owó skul
bóyá tiẹ̀ náà ń bẹ́ẹ̀ gbà táwọn àbúrò rẹ̀ ó yé ní àti oúnjẹ tí wọ́n jẹ yóò máa gbà nígbà wá tí Nurudeen bá gbowó lọ́dọ̀ mi tán yóò tún á lọ ọ̀dọ̀ ọmọ ìyá mi Ahmadu Tuhami àti Bashiru Adilani wípé owó nǹkan ṣé bá a ti kó fún Ahmadu eléyìn erin pé ẹ̀mọ̀ gbọ́ ọ̀sà sọ pé ìrìn fún un lówó wọ́n bá pè mí bó lẹ́sẹ̀ ṣe báyìí mo ní Ọlọ́run ṣàánú mi níbi èèyàn Ọlọ́run jẹ ṣe alẹ́ tí ó mọ̀ jẹ àrọ́ mu ṣé èèyàn wá rówó mọ́ owó àwọn eléyìí tí wọ́n tún jẹ́ kọjọ́ mọ́ orúkàn kọjọ́ kínní dátun àmọ́ ná wọ́n bá lọ́dà tí ń sè ni pé kí n wá lẹ́jà kan mo á lọ rà bí àkáǹtì irú tàwọn alájọ so ẹni mo lọ rà nígbà mo á rà kalẹ̀ mo á rúùlù ẹ̀ so ọjọ́ tó gbowó iye tó gbà déètì signation mo á rúùlù ẹ̀ báyìí tó bá ti wá dọ́dọ̀ mi kí n tó kó lè lọ yọ sáyìn oyè nìsín ń kọ déètì kí ọmọ lọ ìgbà náà ni ìgbà tọmọ rẹ̀ ń wù ló tó fúyẹ́ díẹ̀ títí èèmọ̀ bọ́yá ń gbà tí ókè ọkọ ọmọ bíi táwọn ìyàwó táwọn ọmọ òun wà. ẹ dákun láàrin yẹn ìgbà tí Nurudeen ń sọ pé fóun lówó tí mọ̀ pé Nurudeen ń parọ́ tí mọ̀ ń gbà náà ṣùgbọ́n ẹ padà mọ̀ létà. ẹ ṣeun ọyẹ máa bọ́dọ̀ yín lọ. ìgbà tó sọ pé fóun lówó òun torí kò sọ fún mi bẹ́ẹ̀ àwọn tó sọ fún un nígbà tá a wá fura pé nítorí ọgbọ́n tó dá ọgbọ́n tó báyìí ọ̀dà ètò kùnì kankan kí n wá kọ́ mọ sáyìn lọ́dọ̀ mi bó ṣe wá wà nù. ìgbà tí bàbá rẹ̀ wá dé sẹ́yìn kíkọ́ ọmọ bíi tí àwọn ìyàwó wà ní ọ̀dọ̀ chief lọ́lọ́ tààrà nígbà tó jẹ́ ilé wọn. ọ̀dọ̀ chief Lárewájú Adépọ̀jù lọ́lọ́ so nígbà tí wọ́n á lò bí oṣù mélòó kan níbi ilé tí gbogbo tí chief gbà fún un ó yé ní ìṣẹ́bọ̀ òun ní chief wa ní ibẹ̀ náà jìnnà kí wọ́n mọ̀ bọ̀ sádùn àwọn chief wa fi fúláàtì kan lẹ̀ nínú ilé wọn ó yé ní ìsìn nínú ilé wọn torí bí ẹ ṣètì ẹ kọ́lé òun ó tóbi búdìn lẹ́yìn tó àná. lẹ́yìn ẹ̀yin èèyàn máa gbọ́ ẹgbọ́ yé dáadáa o lẹ́yìn ìgbà tí ó tẹ̀wọ̀n dé tí ó wá padà lókèétì ibi tí wọ́n fi ibi tíyàwó ẹ̀ wà hàn Chief Lárewájú tó wá kẹ́dùn wípé ibi tó tún wà ó tún jìnnà kò yẹ kó jìnnà sí wa ọ̀dà èmi fẹ́ kan kọ́ ilé sínú ọgbà ilé mi fúláàtì kan bẹ́ ńlẹ̀ ìwọ àtìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ẹ máa bọ̀ ńbẹ̀ alùsùnà ní Chief Lárewájú Adépọ̀jù o ẹ máa dé o. wọ́n wá fi wọ́n síbẹ̀ nígbà wọ́n wá fi wọ́n bẹ̀ àwọn kúmọkúmọ tí wọ́n máa ń wù níwà orùkẹ́ wọn tó rí ńbẹ̀ ṣíwá rí pé káwọn ilé ọmọ bọ̀ ń ló kọjẹ́ wọ́n wá mú kó nínú ilé wọn nínú kọ́ńpáǹdì wọn nínú ẹ́sẹ̀sì kékeré tí wọ́n kọ́ wọn ó yé nìsín wọ́n wá gbalé mi fún bí ilé kẹfà bí plọ́ọ̀tì kẹfà sílé ti ṣífù tó pé àwọn náà ojú àrọ́wọ́tó wọn ni wọ́n wà ní wọ́n á gbà wọn síbẹ̀ àti bẹ̀rùn làwa ń ronú kí ni mo lè sọ pé bí wọ́n bá tiẹ̀ fún ní nǹkan èmi ọmọ kékeré yìí ọ̀dọ̀ àbí ọkọ̀wé sí Kuwait pé afẹ́ máa fún lówó tí wọ́n á kó sínú sakasaka èmi nígbà náà èmi tí ń kọ̀wé yìí lọ ọbẹ̀ ní èmi Ahmadu Akẹ́rí ọmọ kékeré yìí eléyìí rìn èmi ní ń kọ̀wé pé nǹkan báyìí ẹ máa fẹ́ nìyí lówó kò tọ́jọ́ torí kan ẹ̀kọ́ tiẹ̀ síbí àṣà àrùn bó ń rí pé ní afẹ́ sí èmi mo wá rí pé ọ̀nà kan tó rọrùn jù tá a fi lè ràn wọ́n lọ́wọ́ oníkíni ọmọ rẹ̀ yìí Nurudeen káràn lọ Saudi kọ́lẹ̀ ẹ̀kọ́ kan Jamia Islamiyya Al-Madrasatu An-Nabawiyyah Al-Sharifa tí wọ́n pè Al-Madrasatu Munawwara. àwọn sẹ́kù náà bímọ wọn ètí ìrànmọ́ tí wọ́n lọ Saudi Arabia o kẹ́ ẹ lè mọ pírọ́blẹ́mù tá a ní pẹ̀lú pé lágbájá gba ìsìláàmù táwa gbèrú gẹ́gẹ́gẹ́ tá a sọ di màláyíkà ó àfẹ́tì àwọn náà o ẹ mọ̀ bọ́dọ̀ lọ. ẹ ló jẹ́ sọ pé àwọn tí ń yọjú sí nìsín ẹ̀ràn lọ́wọ́ ẹ bá ṣe fẹ́ o ṣùgbọ́n o n tó ṣe fún wa kíní kan tá a fi nà yàwó ń bẹ lájà fún tá a fi nà yálé ẹgbẹ́ tá a fi nà ìyálé ó ń bẹ lájà fún yàwó o so kẹsà mọ́ fura pété ń bá ń ṣe àpẹmọ́ ẹ̀ máa ràn lọ́wọ́ sàárà ni nígbà tẹ́ mo wá mú tí mo ronú rẹ̀ yìí àwọn ọmọ Chief Lárewájú náà ń bẹ ńlẹ̀ kọ́ símù tó yẹ pé ń lọ yẹ kí á rán lọ lọ́dún pé kóun náà lẹ́ẹ̀kẹ́ kan Saudi irú wàhálà táwa tá a jára àtàtà ajé olólùfẹ́ bàbá wọn tá à ń ṣe yìí táwọn ọmọ wọn tí wọ́n wà nínú ilé wọn tí wọ́n bí fúnra ara wọn tí wọ́n bá wà pẹ̀lú wọn ọ̀rọ̀ dáwà wàhálà tá à ń ṣe yóò dínkù ọdún làwọn ni ọ̀dà ti Kọ́símù àníjí Kọ́símù ọ̀lọ́ lọ́dún yìí Nurudeen Oyewole ni. Nurudeen ọmọ Masud Oyewole. mo wá gbé lọ bá àwọn tí wọ́n gbé dáwọ́rà wá sí Ìlọrin wọ́n dé sí ẹ́sẹ̀tì bàbá
Ọládìméjì bàbá Abdulrahim Ọládìméjì Jagunmólú Gbàjà tó ṣe pé àwọn ni mùdírù muasisu Jamiatul Hikima tó wà ní Ìlọrin ní ìsìn ibẹ̀ làwọn àlejò ń dé sí wọ́n máa dé káàkiri máa gbogbo hòtẹ́ẹ̀lì bàbá ní kọ́mọdé sọ́dọ̀ òun tọ́ mo wá lọ mú bá wọn ẹ̀yin àfáà mi àtàwọn nígbà náà àwọn míì tó ẹ tó pé náà àti ẹwà náà àwọn àsáàtìsà àwọn méjì mi lòmíì jẹ́nu wọn ó yé nìsín so omi ìbẹ́ tó pé junior mi tiẹ̀ ni ṣùgbọ́n àwọn tó jẹ́ àfáà wa àgbà ń bẹ́nu wọn bí irú ṣe Suhaimi àfáà mi wọn kọ́ mi ní fíkìú mùkọ́rá náà bẹ́ẹ̀ náà ni Dr. Muhammadu Zarbani rahimahullah ta'ala tó padà di kíní kan vice chancellor adivin nígbà náà òun náà ń bẹnu àfáà wa lòun ó yé nìsín tó mo á mú lọ ẹ̀yin àfáà mi ẹ̀yin jámíà mi tí mo ti jáde Ọlọ́run san lẹ́san rí ọmọ yìí afẹ́kẹ́ bá wá mí ní àfún ní gbogbo ọ̀nà tí ó wulẹ̀ ọgbà torí bàbá rẹ̀ ọgbà Islam àti gbogbo àwọn ọmọ wọn ọdún tí ó tẹ̀lé báyìí pẹ̀lú ògo Ọlọ́run wọ́n gba Nurudini Masudi Oyewole wọ́n gba Jamiu Samiya Allahu Akbar so certificate tó ní lọ́wọ́ nígbà náà SSC rí ó sì parí náà ni ẹni wá sí pé SSC nígbà ní Jamiu Samiya tí èsì pé ọkà tánàwì lọ tó ní muadala ibìkan bẹ tẹ́ ń pè ní madu subatu lukati rabia madu taalimi lukati rabia ligeri natikin oye àbí ń bomi wá pé natikin bigeri ha ẹ̀rí báyìí ibẹ̀ ni wọ́n fi wọ́n sí tí wọ́n fi kàn lédè gbogbo àti wájú pé ìsọmọ lárúbáwá tí sàtúkèétì wọn tí wọn ò lọ lé kéwúrí báwọn torí kéwúrí ẹ̀ náà lọ kọ́ lé tá a kọ ọmọ kéwì tí mo tún yíyàn tí wọ́n ń bẹ̀ òun náà tún kọ́ lé Abdulwahidi Hasan ọmọ ìnísà lòun náà so ni wọ́n ní kọ́ ọmọ kọ́ wà ní sibila iwájú ní kọ́ wọn ní kéwú àtàwọn sífù míì náà náà lọ́wọ́ àdìpọ̀ wà ń bẹ̀ ọdún àkọ́tí Nurudini tí ó lọ bọ́yọ́dún àkọ́ bọ́yọ́dún kejì ni ló bá sàṣímọ́sí torí tó jẹ́ mọ̀ kọ́dún kejì ni pé kọ́ sí mọ́ ọmọ ti ṣubílá rájú táàjé kọ́ lọ ta fún ta tí ó pé ti Nurudini ẹ̀la kọ́kọ́ ṣe Ọlọ́run ni wọ́n gbà wọn náà ló jẹ́ mọ̀ kọ́dún kejì ni ó jẹun ọdún kejì tó wà ń bẹ̀ so kọ́sìmù náà ti wà ń bẹ̀ Nurudini yìí irọ́ pípa àtàfọwọ́rá ọwọ́ abadé Jamiu Islamiyya ó wá gbé owó ọmọ Yugoslavia kan nínú yàrá rẹ̀ nígbà ó gbé owó òun sóyè nìsín so ẹ rí i pé mò ń sọ bí ìgbà tí mo wà ń bẹ torí pé àwọn tó fún wa nírò sí kọ̀ ní wọn lẹ́yìn tí wọ́n tún jẹ́ sí kọ̀ a tún wá rí i pé nǹkan tí ń sọ̀rọ̀ lórí yìí tí òjò máa sọ pé wọ́n ní o ní pé wà kì í tún ní gbogbo èèyàn lọ ṣàyídà rẹ̀ òun náà ṣàyídà pé bó ṣe rí inú bàbá rẹ̀ náà mà bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jiyàn pé kò rí bẹ́ẹ̀ nígbà wàá gbowó òun etí wọ́n lárúbá sì ní Dr. Abasit náà máa jẹ́rìí sí wọ́n wá gbé lọ ọ̀mádà wọ́n ṣàṣẹ ti panel èyí ò ní pé àwọn lẹ́jìnà ìkọ́ọ̀bù wọ́n sáré pé wọ́n bá gbogbo lọ́jẹ́ lọ́ba parọ́ pé ó wá kọ́ ọmọ tó gbé lókè kọ́ ọmọ wọn dà kó bòun láṣìírí pé òun misplace owó òun sí owó gbé síbì kan ni òun ọ̀jálè òkè sí pé Nuru ló gbówó òun lọ́mọ ní ẹ má wulẹ̀ sílẹ̀ ti panel mọ́ ẹ̀yin panel mo ti padà rówó mi tí ń wá o àṣé mo fi síbì kan ni èyí tí Nurudini Oyewole tí ó fi wá tí ó fi bà sí ara rẹ̀ nígbà fapájánú àwọn lọ́ọ̀dì kí ni gbogbo ilẹ̀ àwọn ọba ló kọjẹ́ sẹ́yìn pé bó ṣe kó ṣe náà nù lẹ́ni tí ò bá lójú tì torí àwọn tí káwọn tó ń fi lè pé òótọ́ ni ìwà tí wọ́n ń jápájàṣe tó ọwọ́ ń jà débì kan ọmọ eléyìí ṣe Nàìjíríà kò mọ kíní kan tó pa kíní kan ọba sì pa wá ní àpẹ ẹ̀jẹ̀ ìsàfilẹ̀ inú wa bí ọmọ òun ẹ sáwọn Yugoslavia ní ẹgbà náà inú wa bí pé abẹ́ wa rí Nàìjíríà yìí ni ọmọ Nàìjíríà yìí tó ṣe tí ọ̀dà tó ń bó la tí wọ́n títọ̀ mi ti padà lọ ìmọ̀dànù ẹ̀yin ará ìmọ̀dà ọ̀rọ̀ tí mo wá sọ lánàá pé owó mi ìmọ̀ tó gbé sí mo mọ̀ ọ́ Nurudini Masudi Oyewole ló gbówó òun ọ sọ fóun kó wọn sọ pé òun misplace ẹ ní ìdí tó ń fi sọ bẹ́ẹ̀ ẹ̀bá ọ̀rọ̀ bá di omi wọ̀ ọ wá nígbà náà lọ́wọ́ sáyìn tààwùjù torí pé undertaking àbígbà àṣírí pé ọmọ ẹni tó gba Islam ní o fọmọ kírísítẹ́nì fọmọ pásítọ̀ ní èyí náà kíní àṣọ náà
kí ni a máa pè ní ilé ìbọn ìdáàbòbò ìsìn bẹ lára rẹ̀ àwọn èèyàn wá bá dìde sí lọ́hùn lóye wọn sáfi ilẹ̀ bí wọn bá ìjọ náà wọn bá lé wálé ọwọ́ awálé ibẹ̀ lèmi ti wá gbọ́ sẹ́yìn pé ní ìsìn bẹ̀ ìgbà mo wá gbọ́ mo wá rí ìwọ Ọlọ́run kí làwọn ọmọ ìsìn báyìí sí mo wá kí bàbá rẹ̀ wá sílé mi ìgbà náà mo ń gbé gbòòrò ní opposite ilé Lẹ́kan Sàlámì ní akademi ilé tuntun akademi mo wá pè wá ìwọ Mashood Oyewole Nurudeen ẹ bá sọ̀rọ̀ kọ́mọ kanjú lọ́bẹ̀ ẹgbó náà àsan pé former pastor ní ọmọ former pastor ní ó ti tó yín ní lóore lọ́dọ̀ àwọn mùsùlùmí káàkiri ní Saudi wọ́n máa kẹ́yìn ní bígbà tí ojú bá ń kẹ́ sójú ń kẹ́ mú ni wọ́n máa pè àbí kíní kan bá ń gbé ojú sí máa ń kẹ́ ojú ẹbí àtà máa ń kẹ́jú ẹ̀sìn oje ẹ̀rí báyìí so bàbá sọ̀rọ̀ mo ní tọ́mọ ẹjọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ máa kánjú wọ́n padà fún lówó yóò di nǹkan bàbá ni àmọ́ ṣe ó dúpẹ́ lọ́wọ́ mi ó lóun náà ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n òun àti ìyá rẹ̀ wọn gbọ́dọ̀ sóun lẹ́nu tọ́ ló tún wá fi lọ sẹ́yìn nígbà tí ó tún padà dọ́hùn èyí tó tún lè jiyàn lọ ní Nurudeen Mashood Oyewole tún ṣe kí ló tún ṣe ọwọ́ tún wá lọ gbé passport ọmọ Amẹ́ríkà international passport ọmọ Amẹ́ríkà ló tún lọ gbé àtowó rẹ̀ míì wọ́n wá ṣe investigation wọ́n sá wá ọmọ yìí wọ́n nǹkan wọ́n sá wá wọ́n rí i pé ọ̀dọ̀ Nurudeen Mashood Oyewole former pastor òun náà ló tún ṣe tó ṣe yìí sẹ́yìn dè báyìí o sẹ́yìn kó indicate méjì nu o bẹ́ẹ̀ ni tọ́ ìwọ irú ọmọ burúkú ò lè rí báyìí wọ lọ ẹ̀rí bóyá wọ́n tún bò láṣìírí ń bẹ̀ ọmọ fífi kẹta lé ẹ̀kẹta tó fi lé o mo ti gbàgbé bọ́yọ́dún kan náà tún lẹ̀ kẹta náà bọ́yọ́dún kejì míì ni kí ni ó ṣe léléyìn ni pé ló bá tún lọ bá ń pé nínú yàrá òun sọwọ́ nù iye kìíní kan dollars iye kìíní kan báyìí ni ó yé nìsín tó ọmọ tó gbé pásọ̀tù rẹ̀ wọ́n padà gbà lọ́wọ́ wọn fún ọmọ nítorí pásọ̀tù ọmọ Amẹ́ríkà sí òye mi o so èyí ò gbà èyí ò lọ bẹ́ẹ̀ ló tún á lọ bá ń pé òun sọwọ́ nù dọ́làsì báyìí ló wà ń bẹ̀ iye owó kan báyìí tó wà ń bẹ̀ pàǹsà tó wà ń bẹ̀ ni tí àwọn sì ti tó sẹ́yìn kó ti rẹ́kọ́ọ̀dù ní ìmọ̀ọ́dà níbi panel tí mo ní ìkọ́ rẹ́gínẹ̀tì ìkọ́bù tí wọ́n yàn fún un sẹ́yìn kó ti ní kí ni à ń pè àkọọ́lẹ̀ tí ọ̀dà àwọn òwúlẹ̀ ṣe wàhálà wọ́n rìpọ́tù fún ìjọba àwọn ọlọ́pàá ni àwọn ọlọ́pàá wọ́n ní kíní kan ń pè ní basomati ẹ̀rí àwọn kíní ń pè tí mo ya fọ́tò ìka tí mo fi tó ayé ọ̀tẹ̀ tún kó nǹkan gbogbo ara ní ọ̀tẹ̀ so àwọn ọlọ́pàá bá gbé wa wọ́n gbé mọ́ṣíìnì wa wọ́n gbá sínú inú yàrá rẹ̀ ìgbà tí mọ́ṣíìnì tí ó so Nurudeen Mashood Oyewole póun náà ló kó ara rẹ̀ ọwọ́ tó fi kó náà níbi tó kó sí ní ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ní ọjọ́ ibi tó kó sí ní bó sì wá di pé wọ́n lé Nurudeen Mashood Oyewole kò ń Jamia Islamiyya nù pátápátá ó yé nìsín mo ní tó ń wọ bàbá rẹ̀ sí mo sọ fún ẹ̀fẹ́ tọ́ nígbà wá tó adé Nàìjíríà ẹ dákun torí Ọlọ́run alùsùnà wọ́n ran Nurudeen lọ́wọ́ láti lọ ṣoríire ní Saudi Arabia òun látara ohun tó jogún látara bàbá rẹ̀ àwọn ìtútọ́pa lọ́ọ̀ nìyẹn tọrọ ẹ̀ fi dàrú ní Saudi Arabia ṣé ẹ̀bí yẹn ṣẹ́bi alùsùnà ni ẹ bá ní dá o ẹ tẹ̀síwájú sheikh. tọ́ nígbà tó adé Nàìjíríà tó fi ilẹ̀ náà pé tó kíní kan ìmọ̀ kíní kan máa jẹ kọ́ mọ̀ra lọ́wọ́ àṣà tó wò pé Ọlọ́run lè tún wọn ṣe bá a ṣe ń rágàbọ̀ bàbá bẹ́ẹ̀ là ń rágàbọ̀ ọmọ bàbá náà ti ń nẹsẹ̀ síta ó yé nìsín bàbá ti ń nẹsẹ̀ síta tèyí táwa lẹ́jìnà tí mo lé àkójọ lẹ́ẹ̀kan tí mo ka gbọ́ àwọn àfáàmì sínú rẹ̀ kò tó mọ́ torí nígbà tó tún dé àtúndáwọ́ àtúnfún lówó bísí láríwájú bí ṣe ń fún wọn làwọn lẹ́jìnà tí mo kà kalẹ̀ lẹ́ẹ̀kan tí mo ló kó mú àwọn ọmọ àṣàṣàtì báyìí ó mú àwọn àfáàmì ńláńlá tó ń kọ́ sínú làwọn náà tó ti wà dádúró tóbi sọ tó bá ti rẹ́kọ̀d tó pa owó ó níye tí ó lọ kó fún fámìlì Mashood Oyewole kí wọ́n fi sọ́fà yìí náà ni nígbà tí ọ̀wá tó wọn mọ́ lọ́wọ́ di pé lọ́wọ́ ànàṣẹ́ ta ibi ó ti wá ànàṣẹ́ síta ló fi wá lọ bọ́ sí ó ṣe déédéé kẹ́ni kan tí wọ́n ń pè ní Grand Council for Islamic Affairs in Nigeria
lábẹ́ olóògbé ààrẹ mùsùlùmí àkọ́kọ́ ó yàtọ̀ sí ọ̀sẹ̀ Islamic affairs ti Sultan Sokoto bẹ́ẹ̀ni Grand Council lélẹ̀ Supreme Council ní ti Sokoto ẹni tó dá ẹni tó fi ṣe àkóso secretary general rẹ̀ òun ni Tọ́ríkù Yusufu ọmọ Egypt ni ó máa ń sẹ́ndì kéwù tèmi tí mo dálẹ̀ èmi mo sì tún máa tẹ̀lé láti máa ṣe tarijama náà tọ́ríkù so òun náà èèyàn ńlá lòun náà tí ẹ náà fẹ́ dàbí ti Masudi Oyewole èmi mò ń mú kiri ọdọdọ àwọn àbájìlú lóye kan torí mi ní sin tarijama fún interpreting mo ń lọ ọ̀dọ̀ àbáwá àbú bàbá tí wọ́n sọ ọgọ́rùn ọdún jò ní lẹ́kọ̀ọ́ mo mọ gbogbo bí èmi mọ ilẹ̀ Yorùbá àrísíkọ́lá sì gbọ́tọ̀ ọ̀tìmọ̀ nìsan ọ̀tìmọ̀ nígbà náà fi jẹtọ́rí pẹ̀lú dẹ́fà náà nígbà tí Oyewole bọ́ síbẹ̀ wọ́n ní láti fi sínú ọ̀kan nínú àwọn dùhátì tí àrísíkọ́lá ń sanwó fún níbi Grand Council for Islamic Affairs wọ́yé ní ìsìn Nàìjíríà wọ́n fi bẹ̀ òun àtàwọn míì náà oníkakọ́ àtàwọn míì náà so wọ́n fún lówó. àti Ishaq Bello ẹ̀rántí Ishaq Bello mọ́ bọ́ọ̀lù lẹ́gẹ́lẹ́gẹ́ pupa báyìí. sínú àwọn pásọ lòun náà. àwọn fọ́bà pásọ lòun náà Ishaq Bello ẹ ti gbàgbé ni. mo ti gbàgbé. ọkùnpa fẹ́rẹ́fẹ́ báyìí lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí. so n kárò òkè tunu tá a wẹ̀ tó yára báyìí. ìmọ̀ àdúgbò rẹ̀ pọ̀ tí Ishaq Bello ló kọ́ rẹ̀. wọ́n pọ̀ sẹ́wọ̀n kí wọ́n pọ̀ tá a wẹ̀ gbogbo wọn so mọ́sùlùmí sáwà ń bẹ̀. nígbà tó débẹ̀ mọ́sálásí ààrẹ mùsùlùmí àrísíkọ́lá Abdulaziz àrísíkọ́lá Àlàó ní Ìwó road ibẹ̀ ni a fi ọ́fíìsì sí pé kán ti máa lọ gbowó àwọn ẹni tó sì jẹ́ sí ìfimọ̀ ń bẹ̀ ń gbà náà ó ní olólùfẹ́ mi àfáà wa tí wọ́n ti wọ́ sọ́dọ̀ Ọlọ́run Zakari Abdulkadiri wọ́n jù mí lọ ṣùgbọ́n wọ́n fẹ́ràn mi wọ́n sì máa respect mi torí pé àfáà àwọn tó kọ́ ń ké wọn ni bàbá wa pọ̀ kági lọ́wọ́ torí ìta àfáà àwọn tó jọ Ìlọrin ṣé Zakari Abdulkadiri máa pọ́n mi lé gan àfáà bí wọ́n ṣe wàláhì rahmatullahi alayhi náà àwọn ní sí ìfimọ̀ mú gbà náà àwọn àfáà mi Akuru Abdulrazaki Akuru àwọn wà pẹ̀lú wọn nínú àwọn àyímọ̀ kí ni ẹ pè mọ́sálásí àrísíkọ́lá tọ́ wọ́n wá ní wọ́n fún wọn ní àwọn tí a gba ìsìláàmù yìí torí Oyewole náà bẹ́ẹ̀ wọ́n fún wọn ní 10,000 láti ilé àrísíkọ́lá lóṣooṣù so àwọn ìmọ̀mù gan tí a sì mọ̀ bóyá lówó tí wọ́n gbà bóyá lójú 20,000 25 lọ wọ́n fún wọn 10,000 wọ́n gbà láti bẹ̀ ìwé tó ṣe kíní kan ìgbàgbọ́ àbí kíní pé ìdánwò ìgbàgbọ́ ìwé òun ní wá ń tún reprint ní edit ní reprint mo rò pé ẹnìkan á gbowó fún pé eléyìí tún dáa olóhùn á gbowó fún so owó ńláńlá ni a gbé fún àwọn sọ̀ngbà náà pé 3 million àwọn kan ní 2 million ni kò sójú mi o ìgbà tọ́rọ̀ kan náà mo gbọ́ Ọlọ́run náà bó ṣe rí o. ẹni tí ó sọ ń bọ̀ ẹni tí ó sọ ń bọ̀. owó ìtòjé ìmọ̀kẹ́wó fún èmi wá máa lọ ọ̀dọ̀ àáfàá mi tí mo wí tí mo ní a máa pè mí ní àáfàá wọn ṣé Zakaria Abdulkadir ọlọ́mọba kẹwọn ṣèríjì aziari masters ní nílẹ̀ aziari àwọn ní a máa bá ọmọ Yàsín wá tajà lọ́dọọdún ní Maka Mukarama láti Ṣàbánu ó ti dé Maka àwọn ní ọmọ interpret fún ọmọ Yàsín yóò ta sábàkà yóò ta kíní èèyàn ní kankan àní ọmọ bá ṣe yóò dínú Muharram kan tó padà sí Cairo wọ́n ti di nǹkan ní ká wọ́n ti pẹ́ ń bẹ́ẹ̀ tí wọ́n ti gbọ́ lébẹ̀ náà láàrín ṣùgbọ́n láti mọ̀ wọ́n tí wọ́n tó wá pẹ́ wọ́n á jẹ ìmáàmù ọ̀rẹ́ tí wọ́n làwọn àti Professor Kéèkì Ọlọ́sọ̀ọ́ kí n má fọ̀rọ̀ gùn èmi wá lọ ọmọ lọ kírun ní mọ́sálásí àríṣe kọ́láńjọ́ náà bá ní Sheikh Zakari wa ní ọkàn sí kọ́ńbọ̀dù báyìí ìwọ̀n tí wọ́n fẹ́ fún mi jọ́ náà wọ́n fẹ́ fi wọ́n bá sí kọ́ńbọ̀dù ní ọ́fíìsì mọ́sálásí ọ̀hún wọ́n bá sí tí wọ́n sì kọ́ńbọ̀dù wọ́n lọ ọkùnrin yìí ni kò tún wá gbowó rẹ̀ mọ́ ó do oṣù kẹsàn-án bọ́kànlá oṣù kẹsàn-án ni tí ò wá gbà mo ní ta ni a ní wọ́n ní tí bá ọmọ kéwù tẹ wẹ̀ sí Islam ní ọmọ ilé wa tún ni Oyewole bó o lọ jẹ́ wọ́n lówó oṣù tí ààrẹ ń fún lóṣooṣù ní oṣù kọkànlá ní àbóṣù kẹsàn-án tí ò wá gbà kí ló tí ò fi á gbà wọ́n ní tó Ọlọ́run kú láà pẹ̀lú ẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ọmọ ṣe é sọ àyẹ̀wò aṣọ ni níbà ní oríṣiríṣi àfọwọ́rá jìbìtì lọ́pọ̀ táwọn tí kéṣe àwọn ti yanjú ẹ̀ ní èyí tó wá sí tó ga jù ní pé ó wá lóun bá bàbá òun tẹ̀wé yìnbọn ìrántí ẹni òun má Ọlọ́run bá tẹ̀wé ọgbà 2 mi àbí 3 mi lọ lọ́wọ́ rẹ̀ bí wọn ò ṣe rí mọ́nu torí ẹ̀ ló fi wá lọ ní òfin wá máa gba owó oṣù mọ́ bó ṣe wá lọ títí nù tàbí búrò ẹ̀ mọ́ nìbàdàn
ṣé gbọ́ bá yẹn o Masudi Oyewole sápò ń bàdàn ọgbọ́n náà Abẹ́òkúta lọ títí sí ń gbọ́ pé la gbọ́ pé ti bọ́ sẹ́kọ̀ọ́ yìí tọ́ ọmọ rẹ̀ tó wá darí Saudi dé nígbà tó na tó tún adé lọ́wọ́ sẹ̀ wá bẹ̀rẹ̀ 419 nígbà tó di 2003 àti 2007 ẹ̀yin náà ọmọ rántí ìgbà tí IBB tó fẹ́ tó ṣe òṣèlú tó fẹ́ sòṣèlú oyè tí ń dù pẹ̀lú Ọbásanjọ́ bóyá 2003 àti 2007 oyè nígbà náà wọ́n wá gbé mọ́tò èkìní ẹ̀ ń pè bíjó lẹ́mọ́sìn pẹlẹbẹ báyìí ní káwọn rí wẹ́ẹ̀ rí o ẹ wò pẹlẹbẹ ọwọ́ plate number rẹ̀ wájú àtẹ̀yìn ní IBB ya kìíní kan 2003 àti 2007 lọ́kọ̀ sí 2003 IBB 2003 lọ́kọ̀ sí. Àwọn wá pè mí pẹ̀lú ẹnìkan tí n fẹ́ dákọ̀ ẹ̀ ní ìsìn wọ́n wá pè mí pé Nurudeen ọmọ yín ọmọ kí oyin ọmọ fẹ́ rí yín ọmọ ti di nǹkan o ẹ̀rù wa ń bà mí pẹ̀lú àwọn tó ṣe rí tẹ́lẹ̀ ìwà fẹ́ kọ́ wá bá mi ń lé mo á fi ìjòkó sí ibì kan ní ibi wọ́n ń pè ibì kan kún fàyà kún oyè ní Ọlọ́run kẹ́mi ní orí bíríìjì Academy nìbàdàn mo á fi ìjòkó síbẹ̀ ìpè kọ́kadì mi bẹ̀ torí ẹ̀rù ń bà mí pé ọmọ yìí kí ni ó tún fẹ́ ṣe ọ̀sàdì ọwọ́ àsọ́rùn ó fi áńgùsì kan sọ́wọ́ olùsẹ́yìn gbẹ́ngbà tó dọ́dọ̀ mi ó fi sẹ́yìn ń bọnú aṣọ ọwọ́ aṣọ káfíńtánì dúdú sòkòtẹ́ ọwọ́ agbádá lé lórí ní àfa ọ̀wọ́lé àti ẹni tí mo lọ́tẹ̀lé tí n fẹ́ dákọ̀ rẹ̀. ok ẹ má dákọ̀ ẹ kó sì mọ́. so ọwọ́ àwọlé pẹ̀lú ẹ̀ bàbá wọn bá kí n ní bàbá wa torí orí tẹ̀sí alátijọ́ ó sá kími olùwọ́n kàn ní káwọn orin náà ni ìgbà tó bó sì wọnú gbogbo nú léwu tùràrí tó fi ara kèsì kéke bó ṣe wọ́n lọ báyìí ó kàn pé ẹnìkan bíi pa tó tẹ̀ lẹ́yìn ó sì mọ̀ ọmọ kan wọn ní dùbẹ̀ lẹ́yìn bí ọmọbìnrin wọn ní ọtọ́ fẹ́ nù so gbogbo èyí ọkàn torí ẹ̀rù alẹ́ àyà ọkàn tèmi náà balẹ̀ wàláhì ọkàn lọ́mọ gbé kínní pọ́ọ̀sì wa ni lọ́wọ́ ka owó 200 ó sàpè 2000 tuntun bá kò lè ń lọ bàbá so àwọn tó ní kún kí àlèmí rẹ̀ papọ̀ sẹ́ẹ̀rí ọ̀sẹ̀ kan tí owó tí mo kó délé tùràrí tìrù kọjá kó ń bẹ̀ mọ̀kà àyàbá mo fi yún ṣe nígbà tó tóbi jọ́ mélòó kan ní ẹni tí mo wí lọ bá tún pè mí pé ọmọ àwọn gbọ́n tí wọ́n sọ ń parí orí bẹ́ẹ̀ ọmọ dáadáa ni wíńgì kan lọ́gbà ní Premier Hotel lókè Mọ́kọ́lá Ìbàdàn ṣé ìyún wàá jẹ mí lójú ni kò jọ mí lójú so ní ọmọ dáadáa ni òótọ́ ọ̀dà àti gbọ́ nígbà ọ̀yá tó wá tó bí ọ̀sẹ̀ méjì míì mo tún gbọ́ gbọ́nrán látún pè mí ọmọ yín mo ní ẹ̀ta ni mo ní ọmọ Oyewole kì í sọ̀rọ̀ mi mo ní ọmọ Masudi Oyewole ilé lẹ́yìn kì í sọ Muhammadu ẹlẹ́yìn irin ó ní ó ti wà ní ọfẹ́ ṣe ìjókòó kan ní ọgbà alálàájì ní Olódó ó sì fẹ́ kẹ́ ẹ̀ wá ń bẹ̀ mo ní èmi tó ń wo ìjẹ́rìí ọ̀rọ̀ tí wọ́n sílẹ̀ kan ní mọ́tò torí ẹni tọ́tẹ̀lé òun náà gbọ́kọ̀ wá olóṣèlú òun onígbọ́n tó wà ọmọ kí wà lóun náà gbọ́kọ̀ wá lórí ní olùdígbò ẹni mo sì pẹlẹbẹ ó gbé lọ́wọ́ èmi ò ní mọ́tò tí ń fi wá bá yín lólódò láti akademi tọ̀nì kóní ni lólódò lọ́nà wo yìí ní so àti pé kí n mítìn kílẹ̀ bẹ́ẹ̀ sí mo sá pa wọ́n tì so yé ni torí mo ti wò pé n ti ń bà mí lẹ́rù láti jó ní nípa 419 iná ẹ̀ ni ò tí ì tán yìí bí n sì gbúrò ẹ̀ mọ́nu nígbà tó tóbi oṣù mélòó kan Ọlọ́run ọba àánú ní ẹni tí mo lé omi wa bá ní bàbá wa mo ní náà olórí burúkú ní inú ìrírí Oyewole o má ṣe pé ní ibò lọ́mọ rẹ̀ kọmọ náà ní jẹ́ má ṣe pé sẹ́ ẹ̀wọ̀n ìtọ́ wa ṣe fún èmi ọkọ̀ sọ fún mi o wallahi làásì ìgbọ́jú à ń lọ tí tó fi di pé akọ ti fóònù mara létí ìmọ̀ tó ṣe o bọ́ kò yé mi o Ọlọ́run lọ́mọ o ṣùgbọ́n èyí tó tún àrùn sí mi lẹ́yìn rẹ̀ èmi tó wá ti di pé mo di lecturer ní Muftau Lani College of Education mo quit tó wà níbi express ọ̀rẹ́ méjì òun láàrin sọ́ọ̀rẹ́ méjì ẹ̀yin náà ti mọ school lánìí hún èmi ti wà ń bẹ̀ bẹ̀ mo ti lecture so ní afa kan bẹ tó jẹ́ tí wọ́n pe ra rẹ̀ lọ́mọ kí wa ẹ̀rí òun ni Dr. Abdulhafiz Adedimeji Aoreki ọlọmọsàbà àforíjìn ó ti kú ní ó ní tí wọ́n fẹ́ gba certificate ẹ̀ ní Jamia Alumni Convocation ní adáko ẹ̀ ó sì kú lálẹ́ àná tí ó gba PhD certificate ló fẹ́ gbà
tẹ̀gbọ́n náà ni wọ́n ní ẹni tẹ́ pé ó ti kú lánàá ilé àná ìlú kú lọ́mọ sábà ń kẹ́ èèyàn dáadáa ni o Allahumma ighfir lahu warhamhu wa'fu anhu ọlọ́run dákun mọ́ sábà kẹ́ olójú ti débi hin bọ́ọ̀lù sí dáhùn ará àwọn o wọ́n máa respect èèyàn ẹni ọba tó bá bá wọn lò yọ jẹ́rìí tí mo jẹ́rìí àfáàmì wọ́n mọ̀ pé tẹ́ẹ̀sì kan ní kankan ẹbí jẹ́ fi yún lẹ̀ lọ́wọ́ ni àwọn mọ̀ rí ọmọ Oyewole torí kò sẹ́ni tí ò ní pìtàn wọn kàn mí mo ṣe máa kónkó lóyìí wọ́n mọ̀ pé èmi làáfà bàbá rẹ̀ èmi làáfà ọmọ náà èmi lọ́wọ́ fi sábà bí tí ó fi lọ Jamia Islamiyya àwọn mọ̀ rí ọmọ yín Masudi Oyewole kí ló dé ó ní lọ́ba kó àwọn ará àwọn èèyàn jọ níwò wọ́n tó ọgbọ̀n èèyàn ó ní Maliku fadi Maliku Abdullahi Maliku kan nínú àwọn ọba Saudi lásìkò gbà náà ó lóyún yóò fún scholarship hajj ṣùgbọ́n processing visa wọn ó kù nǹkan bíi ó ní kó mú 30,000 naira wá ó sì kó àwọn yẹn bíi bóyá 30 àbí 50 ló kó jọ so kí wọ́n fi process visa eléyìí wá àwọn eléyìí tí wàá fún 30,000 ó tún wá wálẹ̀ kejì ìjẹ́ ànádùn mẹ́húrú kẹ́yìn Yorùbá mọ́ ẹ má bínú Ìlọrin là wá o sẹ́yìn pé Fúlàní sì ní wá Yorùbá wa tá à ń bá ń sọ ó lè mọ̀ dán dáadáa o náà kí n má fọ̀rọ̀ gùn lọ́ba tún wá pé owó yín tẹ fún 30,000 ó tún kù 20 tún lẹ́ẹ̀fì sí o kí process wọn fi parí bọ́ọ̀lù ọ̀hún sì wá ṣe tí Dr. Abdulaziz Aoreki Abdulaziz Aoreki bóyá adé di méjì náà bẹ́ẹ̀ ó wá kọjá lọ́ba ní àwọn bàbá òun ni àwọn tí wọ́n tọ̀hún ní Madina ni torí àfáà náà wà Madina gba chance wọ́n wà ní kíni pé master students nígbà náà àwọn tí wọ́n tọ̀hún ni àwọn bàbá òun ni làwọn ará wọ́n wá ọ̀rọ̀ tiẹ̀ ti dá Dr. Abdulaziz tanwi rahimahullah ta'ala ẹ gbọ́ ọlọ́yin ni àfọwọ́n ni bàbá òun mọ́ ni àfáà náà wà lóyún kí mọ̀ torí àfáà gbọ́n gan púpọ̀ ọmọ bàbá ọ̀rẹ́ kí ni àbá gan gbọ́n bàbá ọ̀rẹ́ kí náà gbọ́n Ọlọ́run bá mọ́sà foríjì gbogbo wọn o àti gbogbo òkú mùsùlùmí o lọ́wọ́ ní lóòótọ́ ni nígbà tí àwọn fi wà Mẹdínà ọmọ òun sì ni ọmọ dáadáa ni ṣùgbọ́n nígbà tó dé Nàìjíríà òun ọmọ bọ́rọ̀ rẹ̀ sì tún jẹ́ mọ́ o àwọn aráàwọ̀ tí wọ́n fi 2020 balance tí ó kówó wọn kówó físà ájì Musayyaf tí ó gbà wọ́n ti fà í mọ̀ nú ọ̀rọ̀ tí Dr. Abdulaziz Adéméjì Aoreki tó ti sọ wọ́n ti fà í mọ̀ ọ̀rọ̀ wọ́n sá fún ní òfin balance mọ́ nígbà wàá dalẹ̀ rẹ̀ Dr. Abdulaziz wa sọ fún mi pé ní Nurudeen wa tẹ́ẹ̀sì òun ẹ̀ sì ń bẹ́ ẹ̀ sì bí kíní kan ó sá dáhùn àṣà táwọn kíní máa ń dáhùn wọ́n sá dá sí i tó wọ́n ní Nurudeen ìwọ̀n àti ìjẹ́ kó wọn kó báyìí dé o ti yọ sí ìmú kó ń bẹ òun búrẹ̀ mọ́ wọ́n sá jẹ́ nǹkan mìíràn tó tún ṣe nù o tó ní Saudi ọmọ fún wọn ní mini hajj ẹ̀rí 30,000 50,000 èèyàn 50 ìmí tó tún ṣe nù mo rò pé tó kí nù kí n sinmi báyìí mo ní tún rántí omi o ẹ̀rí báyìí so ìwà tí ń wù nù ṣùgbọ́n ẹ̀yin àfáà mi pàápàá Dr. Abdulaziz ẹ̀rí bùnú bàbá wa Mashood Ramadan Ketuwi Hafizahumullah ọlọ́run sì bá lẹ́mìí bàbá sí àtẹ̀yìn náà ìtẹ́ ẹ̀ bá wa sí lórí ọ̀rọ̀ wọn ni mo sọ lẹ́ẹ̀kan ẹ pè wọ́n jọ kódà ẹ pè mí náà sí gbogbo àwọn tí wọ́n ń parọ́ mọ́ kí wọ́n fi sakasaka gbó wá ń fi kíní wọ́n fi ọkọ̀ gbó wá wọn láwọn kọ́lé fáwọn ẹ wá pè wọ́n jọ ẹ wá ní kálukú ẹ wá bó ṣe pé àìfi Kùránì búra ẹ sábì Kùránì kalẹ̀ ẹni kálukú sàlù àlà kí wọ́n wá sí mubahala ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí tó bá ṣe pẹ́rọ́ lòún pa kọ́ lòún ṣe báyìí fún un ẹ̀rí báyìí fáwọn ìpè òótọ́ lòún sọ kọ́ lòún ṣe báyìí fún un káwọn kálukú náà bí wọ́n bá pè mí lèmi náà wá o èmi náà wọ́n ti ẹ̀ fi yún mọ màkọ́rù bàbá wa tí mo ní mo fẹ́ràn wọn torí àfa wọn ẹ̀rí báyìí èmi náà wà síbẹ̀ mọ ibẹ̀ èmi náà ṣe ń wà náà tí ó sì mú bàhálà ẹ̀rí àwọn àtúmọ̀ bàhálà fún olùmọ̀mọ̀ yìí o àpẹ ní ọba ṣe léyìí àti ọ̀tàn rí òní dání o ikú oró ni ó kú o òbítíbitì èpè ní ọ̀sẹ̀ ìtẹ́ ẹ fi lè sinmi bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yóò tún wí mí o ó ti wà nú ẹ̀jẹ̀ wọn ni o yóò tún sọ mí o kọ́nà járí yín pẹ́ o torí bàbá èmi ẹ ṣáàjò lọ́dọ̀ bàbá ẹ ṣáàjà pé eléyìí bàbá mọ̀ mi fóònù bàbá ń bẹ lórí mi 08077 mẹ́fà àti 45 ní nọ́mbà bàbá ní Ketuwi so mo mọ̀ kí bàbá tó bá tiẹ̀ fẹ́ gbà ń gbẹ ọmọ yẹlé Ọlọ́run jọ dáa fún ọ ní àlùbáríkà ọmọ dáadáa so ti bàbá nù Dr. Abdulaziz ẹ̀rí
ọlọ́run sábà bá ń sàlékún dáadáa fún ẹ bá dákọ̀ mi ẹ sáfìdé yìnrìn kún wọ́n mọ̀ mí dáadáa torí bẹ́ẹ̀ ọlọ́run bá yóò ṣàánú wa o ọlọ́run ló ti wa ọlọ́run níjà sọnù o àwọn tó sọnù náà ọlọ́run ṣàfihàn mọ̀nà o ọlọ́run ní sí alùpùpù rọ̀ọ̀dà láti máa pa o tó bọ́ bá nídìí ẹ fún Masudi Oyewole ó tẹ ẹ bá lágbára ẹ sọ fún kí ọmọ bẹ̀ nìkan kan jẹ́ kó mọ̀ parọ́ mọ́ ó bá sòdodo àwọn èèyàn hẹ́pù ẹ̀ ó ti tán. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi. Ẹ kú atótónu sa o. Ọlọ́run sẹ́yìn ní sáré. Ẹ ṣeun gan púpọ̀. Ẹ bá ní tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú former pastor Masudi Oyewole. Tí a bá wo summary tí àwọn ṣéèkù wa ti ń sọ látàtàárọ̀, a rí wípé this former pastor Masudi Oyewole yìí irọ́ tí ó fi ń jẹun lásìkò tó wà nínú Christianity irú èyí náà ló fẹ́ fi máa jẹun lọ nínú Islam ṣùgbọ́n unfortunately for him ó kọ́kọ́ bọ́ sọ́wọ́ àwa alùsùnà táwa yìí fi irọ́ jẹun tá a kórìíra irọ́ tó kò rí ṣe ó gbìyànjú sọ́tún ó gbìyànjú sósì ẹ wá wo ipa tí alùsùnà kó nú ayé Masudi ṣerú ẹ̀ ló yẹ kó tó wá bọ́ síta lórí social media kó wá máa sọ fáyé wípé àìmí ò tiẹ̀ bìlífù ní àwọn alùsùnà yẹn àwọn alùsùnà yẹn wọ́n lè pààyàn wọ́n lè sọ̀yàn sílẹ̀ látòrí òkè imagine that statement kẹ́ bẹ̀rù Ọlọ́run náà ọ̀nà wàárẹ̀ gbogbo bẹ́ẹ̀ sí wá ń lu jìbìtì lọ́tún lọ́sì tẹ́ ń parọ́ máwọn èèyàn lọ́tún lọ́sì tẹ́ ń bá kọ wọ́n jẹ́ yìí kò wá hàn lára yín lójú screen kò hàn lára yín náà ẹ wá kúrò ní agbo alùsùnà nígbà tẹ́ ẹ gbá wa lọ́tún tẹ́ ẹ gbá wa lọ́sì tí wọ́n ṣèdá irú in fact ẹ wò ó káfí ẹnu adákẹ́nu ẹ o ní àsìkò táwọn ṣéèkù wa yìí tí wọ́n bá àwọn àfáà wọn láti Jamiu Islamiyya sọ̀rọ̀ lórí Nurudini tí wọ́n fi gbà á. Èmi gangan tí wọ́n kọ́ kéwú mo wà nílẹ̀ tí mò ń wá mí ní a o. wàláì àbúrò yìí wọ́n wà ọlọ́run ọkọ torí tó jẹ́ tí wọ́n yá ni pé ẹni bọ́ sọ fún bàbá rẹ̀ wọ́n ti lo rẹ́kọ̀dù tó dáa pé former pastor ẹ wo rẹ́kọ̀dù yẹn ẹ wo rẹ́kọ̀dù yẹn bá a ṣe máa ń gbé ẹ bá kọ̀ǹvátì ẹ tó bá rìvátì bá a ṣe máa ń gbé rùnú tá a sọ di màláíkà àwọn tó wá jẹ́ àwọn tiwa táwa ní ṣèbẹ́yìn fẹ́ ka ara lélẹ̀ yẹn mọ̀ wọ́rí ẹ̀yin ò wulẹ̀ lè rádàwọ̀ mọ́ ti yín ọlọ́run kò yí yọ ṣùgbọ́n eléyìí ṣùgbọ́n ẹ̀yin ìtẹ̀sẹ̀sẹ̀ dé yìí ó yẹ ká ṣe gbogbo tí ń gé dáadáa àwọn ń gbé yàrá méjì wọ́n lọ gba fúláàtì 3 bedroom fúláàtì fún former pastor imagine ìyẹn náà mo sọ́njò ní wípé kẹ́nìkan sáré gba ìsìláàmù lónìí kó wá gá sí pé ágìlókù tá a ràn táwọn èèyàn ń bẹ mọ́ṣáláṣí wa tí ìmáàmù ń bẹ ńlẹ̀ tí ò tí ì lọ tí mu'adhdhin ń bẹ ńlẹ̀ tí ò tí ì lọ àwọn kan ní ń gbálẹ̀ mọ́ṣáláṣí àwọn kan ní ń fọ àgé ṣé àwọn yẹn ṣé wọ́n ní èèwọ̀ ní káwọn lọ Mọ́kà ni ṣé ẹ mọ̀ pé lọ́nà pé former pastor Masudi Oyewole ó gba ìsìláàmù náà ni wọ́n ran ní hajj o náà ni wọ́n fi ran ní hajj o ẹ wá gbogbo adúrú oore tá a ṣe fún yìí dó ààrẹ tí ẹ̀san látọ̀dọ̀ rẹ̀ wàláì gbogbo àwọn tí wọ́n ṣoore náà Ọlọ́run dá wọn mọ̀ Ọlọ́run bá ní san wọ́n lẹ́san olóore ẹ tún wá wo mí ní àdìrásíyà tí Nurudeen tó tún wá lọ padà lóyè tó tún wá lùsì ẹ ẹ dákun bọ́bá jáde ní Jamiu Islamiyya wọ́n ọtọmátìkì ni wọ́n tún gbà níṣẹ́ níbi tó dájú tọ̀dọ̀ ti irú tiwa yìí lọ wọ́n gbà níṣẹ́ orí irú wọn bẹ́ẹ̀lẹ̀ tí wọ́n gbà níṣẹ́ dìsìn. bẹ́ẹ̀ni Haruna Ajah ní àfipò ìdáná òfin àlọ́hùn ìgbà tí sèwà mọ́nàtúláì bàbá India tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀rí nìsín tí wọ́n gba Islam ọmọ Yíbò ni o tí wọ́n kọ́ àwọn Ìbàdàn tí wọ́n wá fún wọn ní mílíà tí wọ́n lọ Jamiu Islamiyya nígbà wọn tó jáde Jamiu Islamiyya tán Saudi Arabia tún gbà wọ́n ṣiṣẹ́ sí Ministry of Islamic Affairs ẹ̀rí Wizara Sunu Islamiyya wọ́n tún gbà síbẹ̀ tí ń tún gbowó oṣù
automatic níbẹ̀ pé automatic employment kí ọmọ jẹ wọn mo lọ́mọ Nurudeen bí òun náà bá ṣe rí nù wọ́n máa kẹ́ ní bí ẹgbà téèyàn kẹ́ àwa bọ́ọ̀ta àwa ní àwa lùsùnà ẹni bí ni wá àdá alẹ́pààyàn alẹ́ṣẹ́gbá ṣé pípa ni tí ń bẹ ńlẹ̀ yìí pípa ni gbogbo tí wọ́n ṣe yìí. wọ́n ṣàjì àpèkọ́ ẹ pè wá pọ̀ ẹran ṣe gba àwọn bí bàbá ṣe pè wọ́n jù bàbá ṣe wà Mọ̀ṣúrì Kétúwí bí wọ́n ṣe pè àwọn kan jù ní wọ́n ó pè wá bẹ́ẹ̀ ẹ má wòlẹ̀ já rojọ́ ẹgbẹ́ Kùránì síta ẹ wá ní alọ́ sálùkálùkọ́ máa ṣe pé sẹ́mi pé àfi Kùránì búra kò yí sí gbẹ́ káàtì ẹgbẹ́ torí ọ̀jẹ̀ dẹ́rùbà kálùkọ́ máa ṣe pé tó ń ṣe yìí báyìí ní kórìkò. pé gbogbo ègúnnù Kùránì o tó bá parọ́ kókò lè lórí ẹgbẹ́ gidi èmi ò bá yín ṣe síyáàkù èpéhùn èmi mọ̀ ń pa yín dáadáa ń bá yín rọ. bóun bá sì sòdodo kórìí báyìí fóun. kí lẹ̀ ń parọ́ fún. irọ́ bìlì kan nígbà mo gbọ́ irọ́ yẹn ẹ̀rọ ló ń bà mí wàláì kódà. wọ́n bá wa ló kọjẹ́ àwọn alùsùnà àfibisólóore ní ọ̀. ó tún aláwọn ó ní àwọn kó àwọn fáwọn wá wọ́n sì ń dínà yìí. wọ́n sì ń dínà yìí ṣé wọ́n sọ tí wọ́n ò ṣe ni. wọ́n sì ń dínà yìí. ṣé wọ́n sọ tí wọ́n ò ṣe ni. nígbà wọ́n dínà yìí lọ́yẹ̀ kó wò ó dìde pé ẹ wá o ẹ̀ ń kàn dé irọ́ lẹ̀ ń pa ẹ mọ́ dínà yìí ọ̀yẹ̀ jábúra. ẹ já ṣépè. Dr. Abdulbasiti jazakumullahu khairan ìtẹ́ ẹ̀sẹ̀ nu o nítorí Ọlọ́run mubahala ló kù báyìí ní ìsìn kí kálukú kọ́ mọ rẹ́sàn rẹ̀ ló ọtọmátìkì ní ayé kó tó ń gbé ẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ wallahi láti ọ̀rọ̀ tí mo sọ òdodo ọmọ ọ̀rọ̀ sọ kí mo fẹ́ parọ́ mọ́ sí èdè parọ́ mọ́ àní mo níṣẹ́ éèjì mi jù lọ ṣùgbọ́n éèjì mi mo jù lọ lójú méjì méjì lájọ jẹ́ ọjọ́ orí mo kàn kéré lójú lọ méke ni wọ́n yé sọ méke sẹ́rù mi ni wàá máa parọ́ ní máa parọ́ mẹ́ni ẹlẹ́ni tókíndókín mo fẹ́ gbà ń bẹ̀ àwa ajá nírọ̀ ni àpárọ̀ mọ́ ajá rọ̀ tọ́ pa. ẹ tẹ̀ tí ń bá ṣe dáwà àbọ̀ ọjọ́ ti pẹ́. Ọlọ́run náà sọ fún wa pé láàyò ibù lọ́wọ́ olùjára bìsú ìmìnira lè kọ́ ìlànà zulima ká jẹ́ ẹni tó parọ́ mọ́ ni kì í ṣe ìwọ ajá di irọ́ rẹ̀ ni kì í ṣe papọ̀ àṣìbàjẹ́ bọ́rọ̀ sí rí nu. ohun tó ṣe àtọmọ ẹ̀. ẹni tó bá lóun ọ̀fẹ́ ní amadu eléyìí rin sọ̀rọ̀ ẹni kí mi rẹ̀ ká fojú kóra wa àbíkọ́ tiẹ̀ parọ́ mímí náà pé òun ọmọ mi rí ọ̀rọ̀ bùsẹ̀ àbíkọ́ sọ pé gbóhùn tí mo wíhùn irọ́ ọmọ pa ó wá nírọ́ tí mo pa ẹ wá wọ ọjọ́ kan ìpè mí rẹ̀ pọ̀. so alọ́jà máa rí alọ́mọ kankan máa rí báwo so afẹ́ máa dágbére báyìí o. àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní pọ̀dí. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní Qadiyaniyya àwọn tó ní Lahoriyya káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múritádọ ní bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu tá ń retí Ìsá ọmọ Mariama kì í ṣe Ghulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ Qadiyaniyya. Kí gbogbo wa lọ mọ̀ dájú kúrò ní Mirza Ghulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ kúrò ní gbogbo wọn o. Kàláwù fi ṣọ́ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tijaniya pẹ̀lú ìjọ àwọn Shia kàláwù làwa níbẹ̀. Mirza Ghulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn Tijaniya pẹ̀lú Ibrahim Niyas kúrò ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin kàláwù ràn wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. tọ́ kó tó di pé a máa lọ ibi tí a ti jókòó yìí a gbọ́dọ̀ ṣe àfihàn rẹ̀ ráńpẹ́ fún wa.
inú ọgbà yìí á fi hàn wá nísìn. ẹ ti ẹ̀dá kó tó pẹ́ fi hàn àbí ẹ máa fi hàn lókè wá sọ ẹ̀rọ mi pé mo fẹ́ kí gbogbo wa ká dúró lórí pé in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahala fatusbihu ala ma fa'altum nadimin kálukú akápá yọ lọ́hùn ọlọ́run ṣàánú wa o subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa atubu ilayk jazakumullahu khairan. naam ibi tí a wà yìí tá a ti wá ṣe prógámù ní àárọ̀ tòní mo fẹ́ fi àyíká rẹ̀ mo fẹ́ fi hàn wá o. níbo ni orúkọ bíbá yìí wà? ẹ mọ́ṣáláṣí bẹ̀ yẹn. àdúgbò sókà ní ìlú Ìbàdàn láti wá ṣe prógámù lọ́dọ̀ àwọn sheikh wa Ahmad Abdulkarim Eléyẹrin. so orúkọ àyè náà ni Markazu Ihya-ud-Din al-Islami Ihya-ud-Din Islamic Center Unity Estate Ìdí-Òro Farouk Road Fẹ́lẹ́lẹ̀ Farouk ni okay Farouk Road Fẹ́lẹ́lẹ̀ Extension Soka Ìbàdàn Central Mosque Arabic and Islamic Institute Nursery and Primary School Adult Arabic Class Quran Memorization. Nínú àwọn ààyè tó yẹ kẹ́ ẹ mú ọmọ yín wá láti wá kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tó yè kooro ní ìlànà Sunnah Ànábì wa Muhammad, ọ̀kan nínú àwọn ààyè náà òun ni a wà yìí. Àwọn bíúdì wọn náà nìyí tí ẹ̀ ń wò yìí, àwọn bíúdì tí wọ́n lò nìyẹn. so mọ́ṣáláṣí wọn nìyí, àwọn bíúdì wọn nìyí mí báyìí, wọn náà ni à ń wò yìí, àwọn bíúdì wọn nìyẹn, orí ilẹ̀ wọn náà ni a wà yìí. Bíúdì tí wọ́n ń kọ́ lọ́wọ́ òun rèé tí ò tí ì parí, kí Allah subhanahu wa ta'ala kó ṣe ìrànlọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ kí bíúdì eléyìí náà kó parí. Inú àwọn ààyè tẹ́ lè mú àwọn ọmọ yín wá láti wá kọ́ nípa ìsìláàmù ní ojúpọ̀nà tí ànábì tó gbà fi lọ́lẹ̀ fún wa àtàwọn sọ̀hábà rẹ̀. Ààyè kan nínú àwọn ààyè bẹ́ẹ̀ nínú ìlú Ìbàdàn òun la wà yìí. Àwọn olùkọ́ tí wọ́n dáńtọ́ àwọn ni wọ́n ń kọ́ wọn ní ẹ̀kọ́ ní àwọn ààyè náà. Torí náà gbogbo ẹ̀yin tí ẹ wà ní àdúgbò Sókà níbí báyìí àti ṣàfihàn rẹ̀. so gbogbo ẹ̀yin tí ẹ wà ní àdúgbò Sókà níbí báyìí ẹ dákun ẹ mú àwọn ọmọ yín wá kọ́ ẹ̀kọ́ Islam àti ẹ̀kọ́ ìwé àtẹ̀kọ́ Kùránì nídìí òro. ẹ mú àwọn ọmọ yín wá síbí báyìí. ẹ má mọ̀mọ́ lọ sí ọ̀dọ̀ àfọ̀njálàbí, ẹ má mọ̀mọ́ lọ sọ́dọ̀ àáfàá lẹ́kùlẹ́jà, ẹ má mú ọmọ yín lọ sọ ilé kíwà àwọn oníṣúfí tí ó ga sí pé wọ́n á kọ́ àmọ́ yín ní ẹ̀kọ́ súfí, ẹ̀kọ́ òdì tó lòdì sí ẹ̀sìn Ìsìláàmù. àdọ̀ àwọn alùsùnà tó yanjú tí wọ́n dúró déédéé. bàbá wa yìí wọ́n ti wà nílùú Ìbàdàn ó ti lọ bí 33 years ago. so lára àwọn tí wọ́n kọ́lé mi náà wà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ mi. so ẹni dáadáa ni wọ́n dúró déédéé lórí Sunnah Nabi sallallahu alayhi wa sallam. torí náà ẹ mú àwọn yín wá sílé ẹ̀kọ́ yìí kí ẹ sì ṣe ìrànlọ́wọ́ fún ilé ẹ̀kọ́ yìí náà. lẹ́gbọ́n nísìnyí wípé owó oṣù tí ìjọba Saudi ń fún wọn kò wọ àpapọ̀ rẹ̀ fóṣù mẹ́ta kò wọ 50k abẹ́rẹ́ bá nísìn. so tẹ́nìkan àmọ́ sọ pé sakasaka náà fi ń ru owó lọ sí ilé ṣètìrí bá nísìn. so nítorí náà ẹ dákun ẹ mú ọmọ yín wá. ọ̀nà méjì lẹ lè gbà ran ilé ẹ̀kọ́ yìí lọ́wọ́. ọ̀nà àkọ́kọ́ ni wípé àwọn ọmọ mùsùlùmí àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti mọ́ wá síbí báyìí, àti ọmọ ẹlòmíì tó bá fẹ́ yára lọ́jọ́ iwájú, tó fẹ́ di ẹlẹ́sìn, tó fẹ́ di oṣùnà. ọ̀nà kejì òun náà ni wípé irú bíúdì tí wọ́n ń kọ́ lọ́wọ́ yìí, ẹni tí ó bá ràn wọ́n lọ́wọ́ láti kọ́ parí òun náà gbà ládàá tiẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run. tó ti yé. so ká ran ilé ẹ̀kọ́ yìí ká ràn wọ́n lọ́wọ́. àlọ́ ọ̀rẹ́ nìkan kan wá lọ́wọ́ o. subhanaka Allahumma wa bihamdik. ok ayíbámọ̀ tí a bá rí ẹni tí ó fẹ́ dá sí ìrànlọ́wọ́ ilé ẹ̀kọ́ yìí
account number tí ẹ lè fi ṣọwọ́ ránṣẹ́ sí wọn òun náà nìyí o Ahmad Abdulkareem Eléyìnrin AHMAD Ahmad Abdulkareem ABDULKARIM Eléyìnrin ELEYINERIN Eléyìnrin GT Bank account number 0029804515 lẹ́ẹ̀kan sí Ahmad Abdulkareem Eléyìnrin account number 0029804615 GT Bank. Ẹ bá ní dá sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ yìí kóun náà kó gbòòrò yóò jàǹfààní fún àwọn ọmọ wa ní àpapọ̀ Ọlọ́run sì jẹ́ kí wọ́n ṣoríire ní ilé ẹ̀kọ́ náà àwa tí wọ́n ti kọ́ síwájú tá a ṣoríire àwọn náà ṣoríire pẹ̀lú ògo Ọlọ́run so ẹ jẹ́ ká dá sí ètò ilé ẹ̀kọ́ yìí tó bá ẹni ẹ̀ tún wò nísìn àwọn ń bá Saudi ṣiṣẹ́ láti bí 30 ọdún sẹ́yìn tó bá dá sí wípé Saudi bẹ́ẹ̀ ni máa kọ́ ilé fún yàn ní máa ra mọ́tò fún yàn ṣé ò yẹ ká bá orí pa Saudi ń bì yìí tí wọ́n ti kọ́ gbogbo yamuyamu ọkọ̀ àwọn alágbọ́kọ̀ eléyìí wá o kì í sọkọ̀ ṣẹ́kù o ẹni tó gbé mi wá ló fọkọ̀ eléyìí gbé wa wá o torí ẹ lè mọ̀ wò pé ẹbí ẹni ṣẹ́kù ò ní mọ́tò ni ṣebí ọkọ̀ wọn rárá o ẹni tó gbé mi wá ló fọkọ̀ ìgbé wa wá o tó ti yé àwọn ò ní mọ́tò ti wọn o kò sí ìṣèwọ̀ kí wọ́n ibi tí wọ́n bá iṣẹ́ dáwà délùú Ìbàdàn yìí kì í ṣe èèwọ̀ tọ́lọ́ ń bá ra mọ́tò fún wọn tọ́lọ́ ń bá kọ́ ilé tó tóbi tó bá kọ́ fún wọn àwa tá a kéré nílùú yìí wọ́n máa ń ṣe prógámù kan ní inú ààwẹ̀ ní àsìkò tí olóyè Muftala ní ihun tó ń bẹ láyé ẹ jí sáàrì jẹ ẹ dìde ẹ mú sáàrì jẹ níbi suẹ̀sì àwọn tí wọ́n rẹ́gúlà lórí prógámù yìí jù àwọn 4 ni tó ga sí wípé kò sí òru náà ẹ gbóhùn wọn ẹnìkan ni wọ́n ti síwọ́ṣẹ́ àwọn ni Dr. Ọlábíyí àwọn gangan ni wọ́n máa ń coordinate ìjókòó àwọn tó wá máa ń jẹ́ discussant tẹ́ máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní gbogbo sàárì fún odidi 30 lọ́dọọdún ẹni àkọ́kọ́ nínú wọn kí n bẹ̀rẹ̀ láti ibi tí mo wà yìí àwọn ni Sheikh Ahmad Abdulkareem Eléyìnrin lẹ́yìn náà àfáà mi pàtàkì Sheikh Isa Akindele Salawudeen lẹ́yìn náà àfáà mi pàtàkì Sheikh Bashir Adelani àti bàbá wa Sheikh Adiyatullah so àwọn èèyàn wọ̀nyí wọ́n ti ṣiṣẹ́ ribiribi fún àwa mùsùlùmí wọ́n ti ṣiṣẹ́ ribiribi o nǹkan ti yé so kẹ́nìkan wá ló ń gba ìsìláàmù lónìí wọ́n kọ́lé fóun wọ́n ra mọ́tò fóun wọ́n fi àpò sakasaka àwọn tí a bá nínú ẹ̀sìn gangan rèé tí wọ́n ò fi àpò sakasaka di owó fún torí náà ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o subhanaka Allahumma wa bihamdik inshallah the next program ẹni àáfàá tààtún gbé wá sórí ètò tí ó tún wá sọ ọ̀rọ̀ yìí kan náà torí pé aspect míì tún wà nílẹ̀ o aspect míì wà nílẹ̀ Mashood Oyewole òun sọ pé nítorí pé òun gba Islam ló fi lé wọn irọ́ ló ń pa o àwọn tí wọ́n gọ lọ sí kóòtù wọn ń bẹ láyé àwọn náà ń bọ̀ wá sórí ètò a máa fi ìkéde ẹ̀ síta Sheikh Akuru Abdulrazak Akuru ojú àwọn náà tó bí ìlàjì nínú ọ̀rọ̀ yìí torí pé lẹ́ẹ̀kan tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé Jishan Grand Council for Islamic Affairs in Nigeria lábẹ́ olóògbé ààrẹ àkọ́kọ́ ààrẹ àná fún àwa mùsùlùmí ààrẹ Àríṣekọ́lá Àlàó so nílẹ̀ Yorùbá káfàtàn so former pastor Mashood yìí ó wà nínú àwọn tí wọ́n gbà pé ẹ̀yin náà ìsàtì ẹ̀ mọ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú bíbélì tẹ́lẹ̀mọ̀ yìí tí wọ́n sì ń fún wọn ní owó oṣù so bóun ló ṣe arìnrìn àjò rẹ̀ tó fi wá di disappearance tó fi di ẹni tó pòórá bíi iṣó ẹ máa gbọ́ lẹ́nu Sheikh Abdulrazak Akuru inshallah láìpẹ́ subhanakallahumma wa bihamdik
ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nítorí ti Allah